mi o bàbá mama jẹ́ jìyà yìí gbé wá múnú mi dùn ó ire kó wà mí rí o fi sáyọ̀ mi o bàbá mama jẹ́ jìyà yìí gbé wá múnú mi dùn ó ire kó jẹ́ tèmi o. Ayé. Kò má jẹ́ ngbóúnjẹ alẹ́ mi fọ́lọ́gbò jẹ́ o má jẹ́ kí iṣẹ́ mú mi lómi o owó ló ń jẹ́ mo bá tán o iṣẹ́ ló ń jẹ́ who the hell are you. Mọ́mí Junior ṣe wà dáadáa. Ìyá mi mú wa ẹ kàárọ̀ háwá nìyẹn dáadáa ní ẹ̀yìn kan àdúpẹ́ báwo ni business. Thank God o àṣàrẹ̀ àyàn Ọlọ́run lógo. Mo need rice jùríkà kan ẹ̀wà jùríkà kan then gàrí kóńgò kan. Ọlọ́run máa ṣe ohun kẹ́dẹ̀ máa wù látàárọ̀ tó ti ṣọ̀ mi tí rẹ̀ ní sọ pé kí ni mò ń ta ó dá mi lójú pé tó jẹ́ pé ìrẹ̀ kọ́kọ́ wà ìmọ̀ àtà rẹpẹtẹ ẹ fún mi 1 minute. Ajé wà lọ́wọ́ mi dáadáa. Ṣebí gàrí Ìjẹ̀bú yẹn wà. Ó kan bíi. Òun ní kẹ́ fún mi. Nylon wà ń bí. Kí máa. Ẹ ṣe ti fẹ́ wá yẹn sínú ẹ̀. Ó ti wà ń bẹ̀. Ẹ dọ́bù nylon yẹn àbí. Bẹ́ẹ̀ni. Ẹ ṣe gan. Ẹni bí ni yín o. Ṣé mo ṣe èyí ti tẹ́lẹ̀ ni? Mo ní mi tí ìṣẹ́wọ́ látara ẹni ọkọ wa bá mi láàárọ̀ kùtùkùtù. Kí ló dé? Ọ̀rọ̀ yìí àbí mi. Èdè bíi eléyìí fẹ́ ra gàrí, efi ra ìwà, efi ra kóńgò. Ẹ tún bí mi gbé ṣọ́kan mo tún sọ fún yín pọ̀ kan. Ẹ tún wá débi wá fún mi 200. Mi ìdẹ̀rù kan fi rán mi sí yín tí mi ò jíṣẹ́ o. Bẹ́ẹ̀ni. Mọ́mí Junior ẹ bá má sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. Ṣé mo jẹ yín nìkan ti tẹ́lẹ̀ ni? Yé mo kú. Ṣé jẹ mí nǹkan ti tẹ́lẹ̀? Á jẹ́ pòkù yín ló wá gba 6,300 naira credit lọ́wọ́ mi. Ìkàlẹ́jọ. Ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo mọ̀ pé mo jẹ yín lówó àmọ́ eléyìí tí mo rà yìí sí ẹ máa yọ 200 yẹn ẹ wá ṣe balance ti tẹ́lẹ̀ 63 yẹn ẹ wá fi kún balance èlé tó bá di month end precisely on the 30 ẹ mọ̀ pé oṣù yóò pé 31. Bẹ́ẹ̀ni. Màá wá san gbogbo balance. Kí wọ́n á ṣe papọ̀. Ìkàlẹ́ máa yà. Mọ́mí Junior. Ẹ tẹ́kí ni fún mi jàre. Mọ́mí Junior nǹkan tí mò ń sọ ò lè. Ṣé rí 200 naira yìí mo minus ẹ̀ kó nínú 6,300 ìjọkíjọ́ tó lòun bá ran yín sí mi tẹ́bí bá pa owó mi á wálé kẹ́ wá fún mi lówó. Mọ́mí Junior ẹ má ṣe yẹn o ẹ wà kò sí nǹkan táwọn ọmọ yín máa jẹ ẹ bóyá kẹ́ fi fún mi ní Indomie méjì ìyẹn hungry man size. Kí ló dé? Kí ló dé? Ìkànnì ẹ̀wọ̀n hungry man size ẹ̀jọ̀ ẹ fún lẹ́yọ̀ kan káwọn ọmọ láàárọ̀ kùtùkùtù ó dá mi lójú pé ìwẹ̀ kúrò lé wọ́n máa jẹ́ fẹ́lẹ́ ìṣẹ́wọ́ láàárọ̀ kùtùkùtù Monday o lọ́sẹ̀ tuntun. Báwo dẹ̀ ni ìyàwó yìí ń jẹ̀dá? Ṣé ni wàá ṣe dé o? Ọ̀hún ò dáa o. Kò sórúkọ tí ìyá Junior pè mí. Bó ṣe ń pè mí lóní gbèsè, ló ń pè mí lólórí. Kò sí ọ̀rọ̀ tí ò sọ sí mi. Lọ́rọ̀ kan, 200 naira tí mo mú lọ, ó gbálẹ̀ nínú owó tá a jẹ òun ni o. Irú kí ni ká ti pè ògbé ilé ìbá ìwọ lọ? Kí láti fẹ́ pè ògbé ilé ìbá? Ṣé bó ṣe lọ ló ṣe bọ̀? Wò ó, ká ní bí mo ṣe lọ ni mo ṣe bọ̀ ṣé kò bá dà. Àwọn ọ̀rọ̀ tó jẹ́ pé téèyàn bá wọnú ilé èèyàn máa rò òun ni ìyá Junior sọ sí mi léni. Kò sí nǹkan tí mi ò fi bẹ̀ pé kò tiẹ̀ jọ àwọn ọmọ yóò ti jẹun. Kò dá mi lóhùn o, ó sùn yàn. Ó tún gba 200 ọwọ́ ẹlẹ̀. Ó ti gbálẹ̀ o. Ìyàwó tó yà àfàdá pakún
ikún sálọ àdá náà tún sọnù tí mo tẹ̀ ń fọkàn sí pé tó bá dé màá lè torí ibi ń pa mí gan ibi ń pọ̀ ọmọ yìí náà jẹ́ kí mi náà wá ṣe bí ọmọkùnrin kí n jáde. Níbo ló wá fẹ́ lọ? Màá dọ́dọ̀ Yakoyo ni màá dẹ̀ tún dọ́dọ̀ Mr. Tunji mọ̀ pé Ọlọ́run á jẹ́ kí n bá àánú pàdé nínú méjèèjì. Orí àwọn ọmọ yẹn á sìn ẹ lọ. Àmín. bẹ́ẹ̀ tó bá dé bá ṣòun ló mọ̀ àkọ́gbọ́n ọ̀dọ́ sọ̀rọ̀ tí wà nù ó kò sí lónìí ọ̀pọ̀lọ́lá ṣàgbàgbọ́ pé ọ̀nà àṣì. Báwo ni? Mọ́mì ńkọ́? Àwọn shop. Jọ torí Ọlọ́run mi fẹ́ kí mọ́mì èrè mi torí mo jẹ wọ́n lówó tẹ́lẹ̀. Ebi ń pè mí àti ìyàwó mi ni kò sí nǹkan tá a fẹ́ jẹ. Jọ ṣọkọ̀lẹ̀ ta búrẹ́dì 200 fún mi ẹ̀wà 100 naira kó jẹ́ 300. Màá pa gbogbo ẹ̀ papọ̀, màá sán mọ́ tilẹ̀ jọ torí Ọlọ́run. Mọ́mì náà máa sọ̀rọ̀ ní o. Èyí ni èso owó tẹ jẹ mọ́mì náà. Má jẹ́ kí mọ́mì mọ̀ pé mi ni mo fẹ́ rà wá kàn sọ fún wọn pé nìkan ni màá dúró ń bí jọ torí Ọlọ́run. Kí n bá yín so báwo ni ṣe bá yín wá tàbá yìí? Kò ṣàkọ bá mi ta ní àwọ̀. Bí àkẹrẹ́lẹ́kẹ̀lẹ́ máa bọ́ wá kí n bá yín. Kò sáyé àti lọ létà sínú nylon ẹ̀wà 100 búrẹ́dì 200 tí má délé ma ó ṣe jọ ó ṣe gan máa dúró ń bì. bẹ́ẹ̀ni tó bá dé bá ṣòun ló mọ̀ àkọ́gbọ́n ọ̀dọ́ sọ̀rọ̀ tí wà nù ó kò sí lónìí ọ̀pọ̀lọ́lá ṣàgbàgbọ́ pé ọ̀nà àṣì ìwọ ṣá máa gbàdúrà o keep on praying o keep on believing o ìmàntúrè máa sùn tuntun. clearing wọ́n ti bá mi clear wọ́n dẹ̀ ti gbé jáde wọ́n ti gbé jáde wọ́n ti clear mo kàn need láti ṣe àwọn touches kéékèèké kan lára ẹ̀ so mo promise ẹ by next week o máa rí mọ́tò ẹ̀. ẹ ra sa ṣùgbọ́n brother. jọ jẹ́ kí n pẹ́ padà Mr. Owolabi ẹ ra sa ẹ kújọ́ mẹ́ta. yes sir. Mr. Owolabi yes sir. kí ló ṣẹlẹ̀ last week mo gba wájú ṣọ́ọ̀bù yín kọjá mo fẹ́ gauge táyà mi ò rí yín bẹ́ẹ̀ mo need láti lọ gauge ẹ̀ lọ́dọ̀ bọ̀bọ̀ tó wà ní 2nd Street àti wípé mo tún ti gbabẹ̀ kọjá náà bí ẹ̀mí ìlú kan kí ló ṣẹlẹ̀ ẹ̀ sí shop. wò kọ́lọ̀ ń kó ṣàánú ni machine tí mo fi ń ṣiṣẹ́ ló ní fault so owó ẹ̀ tí mo fi tún ṣe náà ni mò ń wá káàkiri in fact ọ̀dọ̀ ẹnìkan tó máa yá mi lówó náà ni mo ti ń bọ̀ kí n tó ṣàkíyèsí pé mọ́tò yìí ni mò ń wò lọ́kàn. Okay but Mr. Owolabi sẹ́yìn ẹ̀ lájẹṣẹ́kù ni ẹ má bínú pé mo sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn o pé nǹkan tí mo mean ni wípé at least iṣẹ́ téèyàn bá ń ṣe kéèyàn má fọwọ́ mẹ́rẹ̀ẹ̀wá jẹun at least kéèyàn máa save bó jẹ́ 200 100 ìtorí irú ọjọ́ pé tírú ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀ náà ni àbí. ẹ wò kọ́ ló ń ṣàánú ni ẹ mọ̀ pé tí omi bá ti pọ̀ jọ kà lọ ni bá a ṣe ń pa náà lánàá àwọn bùkátà ibi tó ń gbà lọ́pọ̀ lọ́dọ̀ ṣẹlẹ̀ ní ẹ̀kọ́ ṣe pé bóyá pé mi ò níbi tẹ́mi náà ń tọ́jú owó sí. but ẹ dúró àbówó tẹ fẹ́ fi tún ṣe ṣó pọ̀ ni. ó pọ̀ díẹ̀ o ó pọ̀ díẹ̀. bí èlò wà nìyẹn. ẹ máa 14,000 naira ni. 14,000 naira. bẹ́ẹ̀ ni sir. 14,000. well ẹ mọ nǹkan tó máa ṣẹlẹ̀. mi ò ní cash tó pọ̀ lọ́wọ́ ń bí báyìí ẹ fún mi l'account details yín ẹ jẹ́ kí n wo nǹkan tí mo lè ṣe. mi máa lákàntì rárá sá. bẹ́ẹ̀ ni mo ní tẹ́lẹ̀ ṣùgbọ́n láti bí ọdún mẹ́ta ń sìn wọ́n ti block ẹ̀ ìgbà tí àrá ìfowósí tá ti gbówó bẹ̀ tán. Mr. Owolabi yes sir. mo ṣàwọn ṣiṣẹ́ lọ́dọ̀ yín we rise by lifting others tẹ́ bá tiẹ̀ pè mí lọ́jọ́ kan pé òkè nǹkan tẹ́ ń fèsì lélẹ̀ iṣẹ́ feel pé bóyá mi ò lè wà of help fún yín ni. wọ́n wọ́n kí n má fi tèmi disturb ẹni ẹlẹ́ni ni ẹ mọ̀ kálukú náà ló ní tiẹ̀ lára. anyway ó bá ní kò bàjẹ́ ẹ wọnú mọ́tò ẹ jẹ́ ká dé di ATM kí n wo nǹkan tí mo lè ṣe fún yín. ìdí ATM. yes ẹ ṣe gan. no àkúlé tó yẹn what are we for ourselves for. ẹ wọlé.
Ọlọ́run mo dúpẹ́. Báwo? Ọlọ́run mo dúpẹ́ o. Ipò tí mo wà yìí ẹ̀yin lẹ gbé mi débẹ̀ o. Ọlọ́run mo dúpẹ́ o. Tí n bá dúpẹ́ mo ya aláìmoore ni. Ọlọ́run. Ẹlẹ́dàá mi mo dúpẹ́. Síbẹ̀ parí ẹ̀. Ìyàwó mi, o ní ìdá gan. Tó bá mọ bó ní ìṣe rẹ̀ wà tó ní tí mo ṣe wọlé yìí, wà á ti bọ́ síta wà á ti máa lọ ná nǹkan oríṣiríṣi ilẹ̀ láì tí rówó. Tó yẹn ni. Já mi sí ọkọ. Máa nìkan ṣe mí láàánú lónìí, ó fún mi ní 20,000, ó wò mí ṣoṣo, ó dẹ̀ fún mi ní 20 bay. 20,000 naira. Ó pọ̀ o. Ó ti dà. Mo jẹ́ ká ra fi ra oúnjẹ sílé. Ìyàwó mi a máa ra oúnjẹ sílé ṣùgbọ́n sórí owó ìlòtọ́ bójú wá ṣe rí ó yẹ ká ná ni. Ṣùgbọ́n owó eléyìí ò ń ṣòwò tá a máa lè ná. Mo fẹ́ ṣe ẹ́ńjìnì tí mo fi ń fẹ́ táyà. Ìwọ náà ṣàmọ̀ pé ẹ́ńjìnì yẹn ní problem. 15,000 naira dẹ̀ ni mo máa fi ṣe bọ̀ máa kó 5,000 naira orí ẹ̀ tó kulẹ̀ kó fi yẹn wo oúnjẹ rà sílé. Ṣùgbọ́n ìyàwó mi. Ẹ́ńjìnì wọn lọ waste 15,000. Kí ni assurance gan pé tó bá tún ẹ́ńjìnì yẹn ṣe gan ó lè pa 15,000 láàrin ọjọ́ mẹ́ta. Èmi ò ní kó má fi ṣe o. Àmọ́ tí ò bá pa 15,000 láàrin ọjọ́ mẹ́ta ó máa di wàhálà o. Máa ní sùúrù. Tọ́dẹ bá ròṣẹ́rò ìyàgàn tó bá délé tó pẹran kò ní fúnyàn kankan jẹ́ ṣe bí mi mọ bówó ìṣèdè. Gba 5,000 naira dání jẹ́ ká fi lè ṣe ẹ́ńjìnì. Má fẹnu sọ̀rọ̀ tí tó bá lọ di pé mo lọ ṣe ẹ́ńjìnì sí tí ò bá lọ pawó ó mọrú ẹnu tó gbé wáyé o. Yẹ̀yàn 500 kí n fi yẹn náà dìbò. Ìwọ náà mọ̀ pé tẹ́bi bá ti kúrò ní iṣẹ́ ti bù ṣe. Iṣẹ́ bù ṣe jàre ìyàwó mi. Ìyá Junior àgbà. Lọ́dọ̀ máa ṣe fún mi sílẹ̀ lè bá mi gbómi sí bathroom. Tí n bá ti wá wẹ̀ kó wá bá mi massage gbogbo ara mi. Àbí? Ọkùnrin tó bá ṣàmú ó délé ní ìyàwó ẹ̀ máa yin. Bẹ́ẹ̀ni, kò sí wàhálà gbogbo ẹ̀ pátá ni màá tẹ̀. Àmọ́ ìwọ fi eléyìí kó fi rẹ̀ gbẹ náà. Sórí kúlì ọdún ẹlẹ́dàá gbọ́ ó gbẹ burúkú hàn. Ṣé o gbà láwọn ìṣà? Gàrí yẹn nìkan mo gbọ́ dọ̀dọ̀ mí ni mo ti gba kúlíkúlí. Bọ̀ mo sanwó kúlí o. Kúlíkúlí ìgbẹ́já. Ọlọ́run yóò rí ni. Jẹ́ kí n lọ mú bákò lè ya Junior yìí ń lọ pọ́ ń bẹ̀ ń bọ̀. Gbẹ. Bí kò ṣọlá Jésù kí ni mo Yàn. ṣe. Ó jùjùjù. Màmá Junior. Ó ga. Ìyá Junior nìkan ṣe wà dáadáa. Ó wà ọmọ mi fi sáyọ ilé tẹ́ ń sá mi láàárọ̀ yìí ó dá mi lójú pé nǹkan tó dá ń bọ̀. Bẹ́ẹ̀ ni ẹ gbà 5,000 naira nìyẹn. So ṣe rí bákò báàgì yẹn ó gbọ́dọ̀ kún o rice gàrí ẹ̀wà spaghetti òróró but ẹ jẹ́ kí òróró pọ̀ ju epo lọ kẹ́ wá fi àlùbọ́sà díẹ̀díẹ̀ ṣàṣàṣà gúngún àmọ́ nǹkan tẹ́ máa ṣe ni pé tí bákò yẹn bá tóbi tó ti kún ẹ máa kàn bá mi já nylon tínrín ẹ kàn fi sí okùn so that má lè gbé. Ó yẹ ó máa ń pẹ́ da fún yàn o 5,000 naira. Ẹ má gbé yẹn wá o kí ló ṣẹlẹ̀ ẹni tó bá fojú àná wo Kúdẹ̀tì ẹ bọ́ra bọ́ láṣọ. Ó máa bọ́ láṣọ ní kíákíá ni. Iṣẹ́ ti yàtọ̀. Èmi náà rí bẹ́ẹ̀. Ẹ yẹ dá. Mo ti gbọ́ mo ń bọ̀ o. Rárá o like noodles yẹn àwọn ńláńlá hungry man size yẹn oní green. Àwọn yẹn lè máa ń jẹ. Bẹ́ẹ̀ ni òun ni kẹ́ like àwọn ilé. Bàbá yẹ kí noodles pọ̀ jẹ́ kí spaghetti pọ̀ ìyẹn máa ń kúnnú dáadáa. Ó máa ń kúnnú lò. Mọ́mí Fisáyọ̀ owó tó rọ̀ bí ìsọkúsọ màá ní. Tí bá rántí ní last time tẹ wá mo rán yín létí pé mo minus 200 kúrò nínú 6,300. Ẹ sọ bẹ́ẹ̀. Ó wá kù 6,100. Mo tún wá sọ fún yín pé ìjọ́ tẹ́bí bá pàjẹ́ awálé ajé ògúngún ní sọ̀sàdá kátà ẹ̀ o ebi ti pàjẹ́ ajé ti wálé. Ajé wálé tó bẹ́ẹ̀ náà mo ṣe wò pé ẹni tó dúró fún mi nígbà ìṣòro ibẹ̀ ni kí n ti wá ṣe gbogbo shopping yẹn ẹ jẹ́ kó kún ẹ dáhùn. Wọ́n mi Fisáyọ̀ mi ò jẹ́ yín ní pin bó ṣe lè wù kó mu ṣe rí 1,001 mi náà níjọ́ tẹ́bí sún bá pa bó ṣe máa wálé kẹrẹ́ ni. Mọ́mí Junior ṣó ń bá mi dìyín ni. ṣó ń bá mi ṣe Mọ́mí Fisáyọ̀ ni ṣára Mọ́mí Fisáyọ̀ yá ni ẹ bá mi kí gbogbo ará àdúgbò ẹ wo bí ẹ má fọlá gbogbo tẹ́tí mi o odidi 5,000 mo gbé báńkò báàgì wa wèrè lẹ́pẹ́ mi ni ẹ wo bíbá ẹ lóòótọ́ ni mo gbà pé mo jẹ yín lówó mo dẹ̀ máa sanwó yín mo 5,000 yẹn kọ́kọ́ ta ọjà fún mi kí n máa lọ lé náà má padà mówó yín tó kù wá náà. Mọ́mí Fisáyọ̀ kí ni ló kéré jù ẹ lè rí níbí báyìí tó bá ti yá kẹ́ máa lọ. Mo dáràn
ti tọ́ wèrè o. Ẹ wo bí mọ́mì Junior ẹ má ṣe báyìí kò sí nǹkan táwọn ọmọ yìí máa jẹ. Mọ́mì Junior ẹ má ṣe báyìí ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi ẹ má ṣe báyìí. 5,000 pọ̀ ẹni bá ní kó pọ̀ ó ti kú ọlọ́ ó pọ̀ gan-an. Ẹ wo mọ́mì Junior ẹ má ṣe báyìí kò sí nǹkan táwọn ọmọ yìí máa jẹ. Ẹ má ṣe bẹ́ẹ̀ 5,000 ẹ jọ̀ọ́. Abiyamọ lèmi náà mi ì dẹ̀ fẹ́ kébi pa àwọn ọmọ ilé eléyìí mo tún fi kún 1,001 ẹ gbà kẹ́ tètè máa wá lọ torí àwọn kọ́sítọ́mà. Mọ́mì Junior ẹ má ṣe bẹ́ẹ̀ yẹn ó kẹ́ mọ nǹkan tó ṣẹlẹ̀ ẹ kàn fún mi ráìsì dìríkà kọ ìwà dìríkà pàtàkì gúngún ìyókù kẹyọ nínú owó tí mo jẹ má jẹ́ kí n lọ lé bá ẹ jọ àwọn ọmọ yóò ti jẹ kankan. Mọ́mì Junior ẹ̀dẹ̀ jọ ṣe bá bí ọmọ lẹ́yìn náà. àná ni wọ́n mú sales girl wá fún mi àmọ́ ọmọ yẹn dọ̀tí torí ẹ̀ ni mi ò ṣe gbà ẹ̀yin lè jókòó kẹbẹ̀rẹ̀. ẹ jọ ṣe bá bí ọmọ lẹ́yìn náà kò sí nǹkan táwọn ọmọ yín máa jẹ kí ni mo fẹ́ lọ sọ fún wọn lé báyìí. ẹ ká sọ mà ẹ mú wa ń ṣọ́bẹ̀ bá ń kọjá wa mi bó ṣe rọ ọmọṣẹ́ ni bọ̀ mi mọ̀ bóyá máa bẹ̀rẹ̀ iṣẹ́ lẹ́yìn. ẹ ṣe mà ẹ ṣe mà ẹ ṣe mà ẹ ṣe mà. kí ire kó wà mí rí o. mo mọ tí mo kó sí ṣọ́ọ̀bù ọjà mi ò gbọ́dọ̀ dúró. máma jẹ́ ìjìyà igbó wà á múnú mi dùn o. kí ire kó jẹ́ tèmi o. Ẹ̀jẹ̀ ní kárọ̀jù tí àbájẹ́ ní ká máa mọ̀ọ́kàn ó ti dájú pé ohun tó bá lè kókó àsìkò kan ṣì ń bọ̀ ṣẹ́ o tó sì máa dẹ̀rọ̀ fẹ́ni tó jìyà pa lórí fọ́dún mẹ́fà rí tó bá jẹ́ gbádùn pẹ́rẹ́ o fọ́sẹ̀ méjì kò ní rí mẹ́mbà rárá o póhùn sọ ọ̀fàrí o ẹ omi kò lè rí mẹ́mbà rárá o póhùn sọ ọ̀fàrí o kò ní rí mẹ́mbà rárá o póhùn sọ ọ̀fàrí. ìgbà kan ló lé ayé gbó bàárẹ̀ ní sànmọ́nì ìtúkàn tó bá lórí pípé ṣe mọ́tòmọ́tò ọ̀gá ẹ ra sà. Mr. Wolabi. ẹ ra bàbá. ṣàlàáfíà lẹ wà. mo mà wà lálàáfíà o ẹ fẹ́ géèjì àwọn táyà yẹn àbí. ìyá ẹyọ kan náà ní ibi the owner seat ẹ̀tẹ̀yìn yẹn onìkan ló lọlẹ̀. ẹ jókòó ẹ jókòó. ẹ jẹ́ ní ìkárọ̀jù o. ọ̀rọ̀ àti ẹ ra bọ̀. báwo ni iṣẹ́. a dúpẹ́ o. mọ́tò tí jápa ṣe tó pọ́gbọ́n àyè pọ̀ tó ní tòun bá lè fi pọ́gbọ́n máa tán láyé o kò sẹ́ni tó máa gbọ́n o láyé tòun nìkan. wọ́n ní kò sẹ́ni tó máa gbọ́n o láyé tòun kò sẹ́ni tó máa gbọ́n láyé tòun nìkan. ọ̀gá mo ti ṣe tán. ọ̀gá mi ọ̀gá sà ọ̀gá. Mr. Wolabi. mo ti ń pè yín látẹ̀kan mo ṣàkíyèsí pé ó dàgbà ìrònú lọ. ẹ wò ẹ má bínú jàre. ẹ jọ̀ọ́ ṣé kò ṣáà sí. ẹ wo ẹgbà owó iṣẹ́. ẹ má ṣe ìyọnu ẹ̀yin náà lẹ ràn mí lọ́wọ́ tí mo fi tún ẹ́ńjìnì yìí ṣe ẹ má tún máa fún mi lówó mọ́ ẹ lè má fún mi lówó fọ́dún kankan èyí tẹ́ ẹ ṣe fún mi yóò tó ẹ jọ̀ọ́. ẹ wo Mr. Wolabi mo ò lè ṣoore kí n tún lóṣòtì èyí tí mo ṣe yẹn mo ti ṣe ó ti lọ ìyẹn ò túmọ̀ sí pé kí n wá gbéṣẹ́ wá sọ́dọ̀ yín kí n má sanwó ẹ wo ẹ gbàjàre ṣe bẹ́ẹ̀ mi ni mo fún yín. ẹ wo ẹ ṣe gan ẹ̀yin jẹ́ èèyàn Ọlọ́run ni ọ̀pọ̀ ló máa ń ṣoore tó máa ń lóṣòtì ṣùgbọ́n mo ṣàkíyèsí bẹ́ẹ̀ ṣe ń ṣe tẹ́ ẹ bá wò pé bóyá èmi náà ń ṣe èèyàn bóyá ẹ lè ṣe ẹ pẹ̀lú mi ẹ mọ̀ ìrònú ò dáa o Ọlọ́run má jẹ́ kára burú ìrònú ò dáa rárá. ṣẹ́rí Mr. Wolabi ẹja náà tí n bá sọ fún yín pé kò sí nǹkan kan tó ń ṣe mí irọ́ ni mo pa. ara fún mi náà. wọ́n dẹ̀ ní téèyàn bá dákẹ́ tara ẹ̀ máa bá dákẹ́. táyà bá dákẹ́ bàbá mi. but ẹ jẹ́ ká jọ sọ èmi náà náà wọn làákàyè díẹ̀díẹ̀ ẹ mọ̀ pé ìyá máa ń jẹ́ kéèyàn gbọ́n ẹ jẹ́ àjọsọ ẹ̀kan rẹ̀. but tábàtẹ̀ máa sọ̀rọ̀ kò ń ṣe nǹkan tá a lè sọ mí báyìí. bí ibo la ti wá lè sọ.
ọkàn mo trust yín bí ó máa ń ya ni ṣá ẹ fi ṣẹ́ bàbá kẹ́kọ̀ọ́ pọ́ǹpù ẹ̀ kí n gbéra bẹ́ẹ̀. kẹ́ pọ́ǹpù ẹ̀ kí n máa lọ bẹ́ẹ̀. ẹ ní sùúrù. Yeah. ẹ jọ mú bọ̀. wọ́n mà lọ́jọ́ pé kí ní ìdúbẹ̀ ṣe bó ṣe ń ṣe. ẹ̀gbọ́n. bàbá. ẹ́ńjìn yẹn ò start mo dẹ̀ ti parí táyà yẹn already mo ti ṣe túùbù yẹn nǹkan tó máa ṣẹlẹ̀ lélẹ̀ nínú 300 ẹ fẹ́ fún mi ẹ fún mi ní 250 ẹ̀yẹn lọ 50 naira yẹn géèjì ẹ̀ ń bò mí. 1000 máa fún yín kẹ́lẹ́ fún mi change 50 naira. ẹ rí i pé mo ti ṣe wàhálà gan lórí ẹ̀. ẹ pẹ̀lẹ́ ọmọ oníṣẹ́ máṣíìnì yóò ṣiṣẹ́ rí lọ́jọ́ kan ayé yín olówó fowó ra kú ni bẹ́ẹ̀ ṣe tẹ́ bá dẹ̀ kú wàhálà mi ni tọ́ bá pè mí ní wà because ojoojúmọ́ ẹ fi ń disturb life mi ẹ wo tẹ́ ẹ waste time mi mo sọ pé kẹ́ start machine kí machine délẹ̀ kí n fi fire lọ. bọ̀ ó yẹ kẹ́yìn kan wo súrà pẹ́yìn gangan ẹsẹ̀ yín ò dá all the time tẹ́ bá bí ní engine mi ò kì í start. ẹ nà ó ṣé kí ló dé ṣé mo ṣì lò lánàá. ó rí yín níjọ iṣẹ́ yóò gbé yín wàhálà tẹ́ bá fẹ́ fi machine tẹ́ bá fẹ́ fi gba pààrọ̀ wàhálà ẹ̀ lè gba báàfù méjì ike ọ̀dà méjì lè máa gbà ike ọ̀dà méjì machine tẹ òun ló máa padà gbẹ̀mí wàhálà ìtàlá ó ṣùọ̀ fún mi pa. machine eléyìí ló máa gbẹ̀mí tí yín náà. mo kí yín kú iṣẹ́ ẹ náà ṣe yes. ẹ kó sì lọ jàre ẹ̀yin gbọ́dọ̀ pé ẹlẹ́sẹ̀ òsì méjì ní bad luck ní jàre ìsíràwọ̀ lára yín rárá. kọ́sítọ́mà àkọ́kọ́. wọ́n ní mo fẹ́ rò tèmi fún báyọ̀ lọ. ta gan-an ni mo fẹ́ sọ sórí ayé mi. ẹ́ńjìnì tún ti bàjẹ́. láàárọ̀ kùtùkùtù. ọkọ mi ilé wa ṣe ń lé wo yìí. wo ọjọ́ pé gún òde ò dáa rárá. ẹ bá mi sọ̀rọ̀ kí ló ṣẹlẹ̀. máṣíìnì tí mo fi ń ṣiṣẹ́ ó tún ti daṣẹ́lẹ̀. ṣó ń di máṣíìnì yín ni ọjọ́ wo lẹ ṣì náwó iyebíye tẹ fi ṣe máṣíìnì ọ̀hún náà. ó ṣe èmi náà lẹ́nu nìyẹn o in fact kọ́sítọ́mà àkọ́kọ́ tí mo máa kọ́kọ́ rí òun ni mo ní kí n dáná tí máa ní kí n fa ẹ́ńjìn báyìí ọ́ìlì bẹ̀rẹ̀ sí ní jò ní ṣé ó dáa pé mò ń lálàá. ó kí lè lè bá nítorí Ọlọ́run ṣé kìí ṣe pé ọ̀rọ̀ wa ń fà mójútó bí ká gbàdúrà 40 days àtàwẹ̀ 40 nights báyìí. tó bá ṣe ṣe ká gbàwẹ̀ 70 days láì má jẹun kankan tó bá pè yẹn ló máa jẹ́ káyé wá dá ó dà ń pé ó necessary. àmọ́ à ń gbàdúrà náà à ń gbàdúrà bọ̀kọ́ tèmi mọ̀ ni pé kò ì tó ni àní relent Ọlọ́run dẹ̀ máa dá wa lówó kí lè máa jẹ́ kí n wọlé bá yín sè. kí ni mo máa jẹ báwo ṣé ibi téèyàn ò ṣe sí ó máa ń jẹ ń bẹ́ẹ̀ ni kí ni mo fi sílẹ̀ sílé tí mo fẹ́ jẹ. èmi mọ̀ pa ti padà sí aláwẹ̀ gbígbà wa ní àti gàrí mú. ẹ má sọ̀rọ̀ bẹ́ẹ̀ gàrí ṣìwàdẹ mo jẹ búrẹ́dì kan kù lọ́sàn-án ṣé kí n lọ́ bá yín gbé wá. tí ṣúgà bá wà bá mi bú ṣúgà sómi kò dẹ̀ fún mi búrẹ́dì tó jẹ kù ni máa fi sáà. ẹ tún máa jẹun alẹ́ ti lé ọ̀rẹ́ dé èmi fìgbẹ́ máa sọ pé kí n má wọ̀. kí ló fẹ́ kí n ṣe gangan báyìí sí kí ló fẹ́ kí n ṣe wọ́n náà ló ń béèrè pé ebi ń pa mí pé kí ni mo dẹ̀ sọ fún yín pé mo fẹ́ búrẹ́dì àtọ̀mí o tún ń béèrè pé ṣé mo tún máa jẹun kí ló fẹ́ kí n ṣe gangan. máa ní sùúrù náà. inú ẹ ní sùúrù ẹ pẹ̀lẹ́. má fọwọ́ pa mí lẹ́sẹ̀ mi kò ń ṣàṣìkò fọwọ́ pa mí lẹ́sẹ̀ fọwọ́ pa mí lára láwa yìí. mi kọ́ ni machine. ara nǹkan mi fi mí lẹ̀ má fọwọ́ pa mí ara mi o gbóyè ń fọwọ́ pa mí ìṣòdà ń gbóhùn já mi lẹ́kọ̀ọ́. ó tó yẹn ni. jù bẹ́ẹ̀ lọ. sọ̀rọ̀ tí wà nù ó kò sí lónìí ọ̀pọ̀lọ́lá ṣàgbàgbọ́ pé ó ṣì ń dúró. àwọn àbáyé mi ò kí ń fẹ́ nínú ẹ kí n wà pẹ̀lú ìyàwó tèmi náà mo wá bí lọ́sàn-án mo wá bí láàárọ̀ mi ń bá yín lé. ẹ má bínú mo ń
iye kó jáde kí n máa lọ àmì ń pẹ́ bẹ̀ yẹn aláàpò jẹ́ kókó tí mo fẹ́ fi ṣe mo yẹ tú wá lálẹ́ pé kí n pẹ́ bẹ̀ ẹ kó wa kí n máa lọ. ẹ wò ẹ má bínú landlord nǹkan ò ṣe jọ́mjọ́m bí mo ṣe lérò mo ń gbìyànjú àti sọ pé àwọn ibi tí mo fọkàn sí àti rí nǹkan gbà àwọn náà wọ́n lẹ́nu òṣèlú rí lọ́dọ̀ àwọn wọ́n lẹ́nu gbẹ ẹ jọ̀ọ́ ẹ fún mi ní ìgbàdí máa pè yín fún ara mi tún ní jẹ́ kẹ́ ẹ dààmú wá fún ara yín ẹ jọ̀ọ́. ṣé fámìlì ti fi tálákà jọ bàbá ẹ sá ẹni pírọ́blẹ̀mù ẹni pírọ́blẹ̀mù ó yẹ kí wọ́n súnmọ́ yẹn kí tó gbà yín sílẹ̀ èmi ò fẹ́ gbé pálapàla báyìí mi fọ́nà owó lè ṣeré. dídà ló dà tọmọdé ẹgbẹ́ ò kì í ṣe ilé ọmọ mi nínú ìṣe mọ yàn pé bẹ́ẹ̀. kí ló kàn mí àti dídà tó dáa mi ẹ má jẹ wojú yín ẹ má jẹ wojú yín lálẹ́ yìí o. sọmọ́nì lọ ti rin ní ìṣọmọ bẹ́ẹ̀. ẹ ń kọjá àyè yín sà ẹ ń kọjá àyè yín sà ó sọra síbòmí náà ṣáà nìkan mo gbélé fún ni ẹ láàárọ̀ ẹ lọ́sàn ẹ lálẹ́ síbẹ̀síbẹ̀ ẹnu yín tún lálẹ́ kí ló ṣẹlẹ̀. bọkùnrin mi náà bẹ́ẹ̀. òkè kí wàá ní ọ̀nà olóògbà kan yín sí ẹ wá ń gbélé ọ̀fẹ́ bíi pé fámílì àti ilé gbé. ìgbélé ọ̀fẹ́ ọ̀nà tó gbà kàn yín ni pé kẹ́ ẹ fi mílẹ̀ sínú ilé yín kẹ́ ẹ fún mi ní time ẹ jọ̀ọ́ torí Ọlọ́run kí fi ilẹ̀ sí ilé ojú ló ń rojú ṣàánú ẹ jọ̀ọ́ mo fọlọ́run bẹ̀ yẹn jọ̀ọ́ ẹ jọ̀ọ́. ẹ ti sọ tán ẹ máa sọ ni pé ohun tá a bá sọ fọ́ gbọ́lọ́gbọ́n gbọ́. irọ́ o. ní ó yẹ kẹ́ pọ̀ fọ mo rò pé sick ó yẹ kẹ́ pọ̀ fọ sí ojú lójú ṣàánú ṣèyẹn ni pé ń bẹ̀bẹ̀ àbí ẹ̀ ń pòwe fún mi ẹ̀ ń pàṣẹ. ẹ má bínú. sí wàhálà so kí n máa lọ ẹ máa pè mí àbí anytime tó bá wù yín. very soon màá mi Ọlọ́run gan gbọ́ nǹkan tí mò ń sọ mi ń parọ́ fún yín. Ọlọ́run gbọ́ nǹkan tí mi ń sọ fún yín ṣé bí mo ṣe ń lọ yìí máa lọ sọ́dọ̀ ẹni tó fẹ́ gba léyìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó ti yé yín máa gba owó lọ́wọ́ ẹ jọ mo bẹ̀ yín ẹ bá mi wálé síbò mi. ẹ jọ̀ọ́ ẹ má ṣe bẹ́ẹ̀ fún mi ẹ má gbàyàn kankan bó mo fẹ́ kó gbogbo ẹrù mi sí ẹ fún mi ní time díẹ̀ ni mo sọ sẹ́ẹ̀ Ọlọ́run lẹ́lẹ́rìí mi ń parọ́ fún yín. oṣù mẹ́fà tí wọ́n lé ẹ máa rí. irọ́ o oṣù márùn-ún àtàbọ̀ ni tóṣù ìbá parí ló ṣe máa doṣù mẹ́fà. bí tí mo ti ní problem nìyẹn ṣèbí tóṣù ìbá parí ló máa di oṣù mẹ́fà. bẹ́ẹ̀ni. ẹ kí mi mú fàánà ẹ kí n wo súra yín kẹ tó wá gbalé tóṣù ìbá parí 5 months 2 weeks tóṣù ìbá parí á doṣù mẹ́fà ok kò sí wàhálà ẹsẹ̀ kúnlẹ̀ fi dúró sà tí n bá lọ anytime mo lè débi tí n máa gbọ̀n yín gbẹ̀dà ni ẹ gẹ́ta mo wà ókè o mi fowó lè ṣe mo sì kì sá o ẹ̀sà mo sì kì o ok ẹ láàárọ̀ ẹ lọ́sàn-án ẹ tún lówó ó dà pẹ́tì. tó bá dé bá ṣòun ló mọ àkọ́gbọ́n ọ̀dọ́ sọ̀rọ̀ tí wà nù ó kò sí lónìí My name is complete it now, Fisayo. F. You don't know your name again. Oh yeah, write it. S. What dúró nti ẹ? Ó ṣónú. Oh. Baby. Oh, mo fẹ́ dọ́dọ̀ sister mi. Bẹ́ẹ̀ máa lè rí nǹkan kan gbà lọ́wọ́. Ṣé má dà lọ? Má tún jẹ́ kí mi àti ẹ tún jọ lọ. Má jẹ́ ká jọ lọ, má dín sínsìn. Èmi kọ́. Ẹ jẹ́ kí ọmọ tẹ̀lé yín. Tóun bá tún tẹ̀lé yín, owó yẹn máa tún gbé pẹ́lú. Ṣebí you will go, you will do like this. You spoil your face for her. Yeah? Òótọ́ mà ni. Ó máa yọ owó. Ẹ wá ní kí n mú dání nù. Òun ní kẹ́ mú dání. You go and do like this. You do that face, let me see. Oya. Jẹ́ lọ múra fún. Wọ́ṣẹ́ fún dán. Ẹ má dà mí dúró. My name is completed now. Fisayo. Oya. That's my boy. Fisayo. Daddy Fisayo. Ṣé ẹ rí mi ni? Báwo ni ibi tẹ́ lọ? ọmọ mi dà ara àbàjẹ́ ti máa ń sọ nìyẹn o owó kékeré tẹ mú bọ̀ ń sìn ẹ ti fún ẹ pé kó fi mara bisikì ṣó lè dá cross ni Daddy Fisayo ẹ sọ̀rọ̀ náà ọmọ mi dà. Iná ti jó lóko mọ̀jàlá ò dẹ̀ délé ròyìn. Kí ló kàn yín àti mọ̀jàlá ẹ fi mọ̀jàlá lẹ̀ kó kàn yín. Gbà tí máa jáde kúrò nílé láàárọ̀ yìí mo gbàdúrà sọ́dọ̀ Ọlọ́run ọba mo kúnlẹ̀ mo gbàdúrà church mo gbà tí muslim náà ṣùgbọ́n tí máa bọ́ta tí mò ń lọ mọ̀ pé oòrùn tí yọ ń gbà yẹn ṣùgbọ́n tó kù díẹ̀ kí n débi tí mò ń lọ oòrùn yẹn kọ̀ yọ ni. Ẹ wá sá fún mi. gbà tó oòrùn yẹn yọ mo bọ́ sí abẹ́ ìbòjì kan torí ara mi ó kankan. dàbẹ́ ọmọ mi dà. So ibẹ̀ náà ni mò ń mọ̀rọ̀ lọ yìí so
later gbà tí òrùn yẹn wá lọlẹ̀ mo wá bọ́ta again pé kémi àti ẹ̀ka jọ máa lọ so bá ṣe fẹ́ máa lọ báyìí òjò kọ̀ tún bẹ̀rẹ̀ ni so mo ṣáà wá mọ́ mi àwa ń sáré lọ nínú ìjọba báyìí ń sáré lọ tá à ń sáré wà tó wáyà wọn yẹn wá ń pariwo ẹ̀yà fojú mo ṣáà sọ fún mi pé mi níyà fojú àwọn kan wá ní pé àwọn kan wá ní pé ká yà sọ fojú nínú mọ́tò àwọn bàtí mo yà fojú sínú èmi àtọmọ mi wá ṣàlàyé fún wọn pé mọ́tò yìí pé inú mọ́tò yìí èsì wà ń bẹ̀ pé ìta tí mo tútù mú mi inú mọ́tò tẹ́ tún ní kí n wọ èsì yìí ti pọ̀ jù wọ́n ṣàní kí n yà fún òjò sínú èsì bàtà á yà sínú mọ́tò yẹn lójijì wọ́n kàn sọ mí bọ́ látojú wíńdò ni. ẹ fara ṣèṣe. díẹ̀ ló kó apá mi ọlọ́run ló yọ mí. àti dúpẹ́ mi má bá yín wọ ìgbà wo ẹ stop. ọ̀yàwó mi ọkọ̀rọ̀ mi ti yẹ wọ́n ti gbọ́mọ lọ àwọn gbọ́mọ àṣẹ gbọ́mọ ni wọ́n àṣẹ wọ́n tàn mí ni pé kí n wọlé èsì ni mo gbàdáràn bọ́ ìsọ mi bọ́ ni wọ́n ti gbé ti gbọ́mọ wa lọ. báyìí tó ṣe jẹ́ pé àwọn ìròyìn ẹlẹ́jẹ̀ ṣe fẹ́ máa gbẹ́mí mi sókè. mi ò gbẹ́mí ẹ sókè nǹkan burúkú ni pé bèbí náà ṣe rí nìyẹn. ọmọ wo ló gbé lọ. àwọn gbọ́mọ ti gbọ́mọ lọ. ọmọ èwo. ọmọ àtàjọ bí náà. olórí burúkú ni yín ni ọkọ mi. ṣe lórí burúkú àwọn èèyàn lọ fẹ́ sọ mí di olórí burúkú. sẹ́yìn ikú ni àbí fẹ́ fara hàn mí ni ó yẹ kẹ́ ti kú wọ́n ti gbọ́ ọmọ mi ń tiẹ̀ mọ̀ bóyá mo wà láyé. fisa yọbi o bàbá máma jẹ́ jìyà yìí gbé wà á múnú mi dùn ó. níbo ló ń lọ. nígbà kó sọ mí do lórí burúkú. báwo mo ti fẹ́ sọ èdè olórí burúkú kí ni ìtumọ̀ gbogbo eléyìí tó ń ṣe yìí ṣé ńgbà tó dùn kò ń ṣe pé àjọ ń jẹ ni. ìgbà wo ló dùn ọjọ́ wo ló dùn rí awítọ̀ òjòwò làbí iṣẹ́ làbí ló ń jẹ mo jẹ̀ṣẹ́ títí ìyá ni lọ́jọ́ ayé mi ó tún wá mú ọmọ mi ìwọ parọ́pọ̀ òkè náà bá gbọmọ lọ́wọ́ ẹ. báwo ni mo ṣe máa fi irú nǹkan bẹ́ẹ̀ pa lọ́rọ̀ wo ló ń sọ ọ̀rọ̀ tí ò yẹ káwọn ará àdúgbò máa bẹ́ẹ̀ gbọ́ jọ̀ṣẹ́ nígbà tí wọ́n fẹ́ gbọmọ lọ́wọ́ mi tó fẹ́ pa mi sódà kó lùsì èèyàn méjì ni. ó bẹ́tà kí lùsì wọ́n nìkan. ó mọ̀ pé tí wọ́n bá ń jóni tó ń jọ́ ọmọ ẹni tari ni làkọ́kọ́ gbọ́ ló jẹ́ kémi wá tí mo ṣe lè escape náà kí ló tó ṣe kó sódùn mọ́ mi nínú ni. ìwọ escape. ṣé bá jọ bímọ yìí náà ó ṣàgbé wá láti lé yìí. mo mọ ìgbà tí mo jáde látọjú wíńdò kí ló dé tó ju ọmọ mi náà látọjú wíńdò kò jáde ìwọ ìka yìí wọ́n bí mo ń wọlé sí màmú kan tó kú mi nìyẹn kó sọ́dọ̀ lórí burúkú. wà má dọ̀mọ́ pọ̀ o nǹkan tó sọ mi tẹ́lẹ̀ pé òun lọ ní sì mò ń gbìyànjú àti bẹ̀ pé kí ló ń kó lọ fún wàá tún wá mọ ọmọ ẹyẹ kan ṣo tó kù jọ tó bá mọ ọmọ ẹyẹ kan ṣo tó kù kí ló kù tèmi máa wò lójú. kókó mi. o ò lè mọ́mọ́ tèmi o kò possible láíláí tí wọ́n bá fẹ́ lọ kó máa lọ o lè mọ́mọ́ mi. o fẹ́ ṣe wèrè ọlọ́mọ fún mi àbí. mo fún ẹ ní ọjọ́ mẹ́ta lẹ́yìn ọjọ́ mẹ́ta mo máa wá mú ọmọ mi kó lè bá mi dé ọkọ tó kù padà. èmi náà fún ẹ ní ọjọ́ 5 àdàbí tó wáyé pé mi ò fìfẹ́ wọ̀n sí ẹ àbí bóyá nígbà tó wà àjọjẹ́ lókun ni wọ́n náà ò ní padà wá bá mi. bẹ́ẹ̀ni òṣìṣẹ́ onírọ́ ni ẹjọ́ wo ló wá rí kò sí jẹ́ ọkọ̀ tó wá rí wọ́n ìka. èmi ò lówó rí. ọmọ burúkú is coming ní lójoojúmọ́ ayé ẹ má bàjẹ́ ní. ẹlẹ́dàá dá fún ẹ. a sì máa lówó tó bá lọ sí bó mo ti fẹ́ rẹ́ lòmíì bó mo ti fẹ́ rẹ́ lòmíì. tó dẹ̀ mọ̀ pé ẹni tí ò lówó lọ́wọ́ kì í ṣe ṣìnà bákà àti Chelsea mi lọ́mọ yìí ti pọ̀n lọ yìí. Yola my power me and you go regret it forever. Ẹ̀rọ sà. Mr. Jide. Mr. Jide. Báwo lè lẹ́yìn wá ṣe bẹ́ẹ̀ yẹn? Kí ni yẹn? Ẹni kì í send account number. Mo lè ti send ẹ̀ òun nìkan ni mo rí mi rà láti. Aláàtì wo lẹ rí? Ẹ̀yin tó jẹ́ pé bẹ́ẹ̀ ṣe send account number yín sí mi instantly náà mo ti ṣòwò sí yín mo dẹ̀ tún pè yín mo ní iṣẹ́ ti rówó ẹ̀ náà ti rí ẹ wá tún náà rà láti ẹ kó bẹ́ẹ̀ náà. Bẹ́ẹ̀ ni Mr. Jide Awobona. Sẹ́yìn ò mọ orúkọ tó wà lórí receipt tẹ fún mi. Ẹ má bínú mo rà láti. Ẹ má má jẹ́ kí ọ̀rọ̀ yín lọ dàbí àwọn kan tó jẹ́ pé tó bá bá wọn sọ̀rọ̀ ṣẹ́ tó bá fún wọn lówó ìgbà yẹn náà máa náà mọ̀ rà láti o tá a sì máa pẹ́ bank official kan tó di pé kíní o. Báwo dẹ̀ ní ṣe lè tura ẹ ṣe gan. Mr. Jide. Àánú fẹ́ sáré jáde kámúta jérò. Àmín. Ó dà ẹ ṣe sà. Jide pọ̀ lọ́wọ́ mi ni. Pẹ̀lẹ́, báwo ni? ó dàn mú ẹ káàsì. Báwo ni? Wọ́n mi ń kọ́. Ìjọ ń bolo mọ̀ táwọn ọ̀gbẹ́ni yìí tó ń gbàlọ́ àtọkọ àti ẹ̀hún. Abíládé Fisáyọ̀ ṣé yóò gbọ́ wọn tó ń ṣẹlẹ̀ ń lù ní. Nǹkan ṣẹlẹ̀ landlord nǹkan kan nínú ilé yín
ìjà gidi nínú Ibrahim last ẹ̀yin ò gbọ́ àmì Ibrahim wọ̀nyí ti mọ̀ pé wọ́n fi sáyọ̀ wọ́n burú gan wọ́n níwèé lórí gan o ìjà gidi wọ́n jà àtọ́ tó ti jà báyìí tí wọ́n fẹ́ dẹ̀kọ́ ẹrù wọn láwọn àwọn ò fẹ́ wọn mọ́ àwọn ń lọ ni mo yẹ kó lọ ni àti gbáyìn lẹ́lẹ́ àwọn náà wọ́n gbélé mọ́. pé ìyàwó ẹ̀ ti kọ́lé bá ti bá tiẹ̀ lọ. láti gbà wo tipẹ́tipẹ́. òun náà wàá gbélé mọ́. àwọn ò gbélé mọ́ ìgbà mi gan kí n wálé rárá. láàrin ìmọ̀ àti ẹ̀ ṣé ń tọ́gbẹ́ ni iṣẹ́ ṣó dáa. kí náà ṣe o. nígbà téèyàn jẹ mí lówó tó ti lọ bí oṣù 4 nísìn tíyàwó ẹ̀ kọ̀ ẹ̀ lẹ̀ o ò kẹ́rù tẹ̀lé ìwọ náà wá jáde ńlé ó dẹ̀ mú kọ́kọ́rọ́ ó ti lé mi pa láì sanwó lé jọ ṣó dáa ṣó dáa. landlord kò dáa àmọ́ kò sí ohun tó kàn mí ní. mo fi ti ń dilé mi ẹ ló mo ti ń bọ ọmọ gidi jàre. ó bàjẹ́ ó máa lè gàtìgàtì ó bà ẹ́ bí ẹ̀kọ́ mi tí mo kàn tí mo ń bẹ ẹrù jọ ni ṣé wọ́n ló jẹ mí lówó lé ni ó máa lè. gọ́dà ń sọ rèé o kò lówó lẹ́wọ̀n ó tún máa ṣẹ̀wọ̀n ó máa ṣẹ̀wọ̀n mi pẹ́ rán ẹ̀ lẹ́wọ̀n máa ní àná lè ròyìn mi máa rán ẹ lẹ́wọ̀n máa jágbolẹ̀kùn ẹ máa kẹ́rù ẹ ó dáa sí wàhálà máa rán lẹ́wọ̀n o ò lówó o tún tilẹ̀kùn ilé mi. Okay. Yeah, I don't even go with that. To go see later now. Yeah, now show for you, my guy. No, I'm sure. Hey, Jeff. Yeah, now, yeah, now, Opo. Yeah, go take care. Yeah, now. No come back with MC Ando. Oh, yeah. How far? Fine boy. It was fine, yeah. We'll see tomorrow now. Okay, goodbye. Class my ó ti wà too boring. I need to wait gongo ló ṣe jẹ́ kí má máa lọ àwọn lecture jẹ́ kó má rò pé mo boy o kí ló ṣe padà kó lọ that guy. Kí ló ṣe? Ṣé fresh am. Àwọn yẹn kí tó ìwé dánrí ni. Tó ta máa rí ẹsẹ̀. Kí àgbà bá ní ká wá ṣe school ni ẹ ti fi lẹ̀. Ó yẹ já sọ̀rọ̀ Mr. Professor. Bless all those girls that be jambito. Yes now. Àwọn ilé ìjàmbá ìdí ni wọ́n ṣẹ̀ dé ni mo rí wọn lánàá ní pàtí freshers tó ń ṣe ní ilẹ̀. Kí ló máa ń ṣe tó jẹ́ pé tó bá ti róbìnrin ara ẹ̀ máa ń gbọ́n mi understand. Ọmọ ya, you know say that girl wey dey middle owó ṣe pẹ̀ tó wọ blue yẹn. Ojú ẹ mọ́ ni. Àwọn the guy make sense o. Ọmọ yẹn fà ìpa ó ti yí ẹ pàdé ẹ̀. Sórí tí òun bá lè bá ẹ̀sùn tọrọ èmi máa bá ẹ̀sùn tọrọ obìnrin tó ń kó ti pọ̀ jù ọmọ kan wà nílé o tún rí mi ṣé gbogbo ọmọ tó wà náà gbà ìkò tí ì tó àwọn ọmọ tó ṣẹ̀ tún dé ló tún ranjú mọ́ kí ló ń ṣiyẹ́ kí ló ń ṣiyẹ́. Farabalẹ̀ kò tí ì tó ariwo obìnrin mélòó mò ń kó amorova àwọn ọmọ tó ń lọ yìí ẹlẹ́jẹ̀ tútù ni wọ́n náà àwọn ọmọ gidi olówó ní campus yìí àwọn ọmọ Ìbàdàn express road tí gbogbo ẹ ti lọ ọ̀gá. Má ló ń jàre àwọn ọmọ tó wà ní campus yẹ kí gbogbo ọ̀nà ti bàjẹ́ tó jẹ́ àwọn ilé ẹlẹ́jẹ̀ tútù olómi ó ti yí ẹ. ìsàbí the game. ṣé mọ̀ pé èmi ò like obìnrin bóyá nítorí ẹ̀ ní gbogbo ọ̀rọ̀ mi ṣe máa ń tà sí mọ́ nǹkan tí ẹ̀yin máa ń sọ ṣé ti understand. bó ṣe ṣìnà jù wá lọ. mo kì í ṣe ṣìnà rẹ mi ṣìnà ló ń ṣe ẹ́. nǹkan tí mo fẹ́ kó understand ni pé bọ̀bọ̀ yìí ṣé wọn pé lórí burúkú ni má jẹ́ kó sọ ẹ́ dìdà bó ṣe da afọ́jú tó ń ta rọ́bà ó ya wèrè gan o àwọn ọmọ ìkòsí nǹkan tó fẹ́ fi wọ́n ṣe o èyí tó wà lọ́wọ́ ẹ̀ ń lé o tí mójútó òun wá ọmọ mi ta. I never marry guy nothing wey go talk wey fit discourage me o. Fisayo kò tí ẹ lè discourage mi kó lọ rí ẹ. bọ̀bọ̀ tó máa ń kọ́ ọmọ ẹ wọlé yẹn mú mọ́ bí táwọn àti rí máa bẹ ìgbà nọ́mbà ọmọ yẹn ó ti yí ẹ. guy àwọn track ọmọ ìyá mi. mi náà ní bẹ̀rẹ̀ nǹkan tó gba àwọn guys ń ṣe wá bẹ́ẹ̀ni ọmọ tó kó wa bá ń sè ṣé kò yẹ kó ti jáde wá bá wa ni. alóhùn ṣe ṣìnà òun ló wá síbi báyìí sìn o àbí ká ní pé Fisayo ń sìn ni wàá máa complain. ọmọ tèmi rí pẹ̀lú ẹ̀ last òun kọ́ la wá báyìí mo fú ọ̀. ilé àwọn wo lórí èèyàn ń fi kàn ọ́ èyí fàṣírí sí lọ́wọ́ gbọ́dọ̀ àwọn sọ. àjọ wa ń bẹ̀rẹ̀ we are birds of the same feather ọmọ ìyá. kò ṣe àwọn ọmọ jàbí tó tari last time yẹn ni. Those girls now. olójú kòkòrò ni
ọmọ mi ò tètè dá ọmọ náà mọ́. Má dà lóhùn jàre. Ọmọ tí mo ń crush gangan lé lórí nìyẹn bàbá màá rí ilé pẹ̀lú mọ̀ yẹn máa pàdé ilé. Hello. Hi girls. Hello. Hi. What's up? Ojú ogun yín ló gún régé báyìí. Ẹ ṣé, thank you. You are all looking beautiful. Ẹ ṣé. Can you please spare me some minutes? Sorry, which one of us? Àmọ̀ràn bí ní Ọ̀yọ́. Èèyàn dé, ó kí gbogbo wa, ó wá ń béèrè pé èwo nínú wa. Gbogbo wa náà ló fẹ́ bá sọ̀rọ̀, abẹ́ fẹ́ preach ni. Preach? Láì ṣe ajínrere, anyway, ó ṣòwò pé freshers nínú campus yìí because tẹ́ bá ti pẹ́ nínú campus yìí ni ẹ máa mọ̀ pé òdu ni mi ò ń ṣàmọ̀ fún lóko. Ọ̀rọ̀ yín tí màá try láti rí ni just for a minute. Wọ́n lọ fẹ́ rí ẹ. No, just for a minute. Yeah, that's good. I'm Fisayo by name. Ọmọ ọgẹ́ mi wá ṣá. Ọlọ́run gbogbo yẹn wọlé ní straight. Hi guys. Hi, ìyàwó wa. How far? What's up now? Ẹ kújọ́ mẹ́ta. Mo wà pa o. Ìyàwó wa nìyẹn. Ẹ jọ̀ọ́ bébí mi ńkọ́? Ó wà nílé náà. Ẹ̀yin guys, àti pẹ́ o. Àlàyé. How about you, Papa? Mo dey bounce ni. Babe, mo ní láti rí ẹ o. Ó dẹ̀ wà very very important. For real? Ẹ̀yin guys, ìyàwó mi ti sọ̀rọ̀. Attendant kọ́. Ẹ bá mark ìyàwó mi wà important ju attendant lọ. Màá bá yín sikẹ́ máa rẹ̀. Olo. Bye bye. Kí ló ṣe tó kọ́rí mọ́lẹ̀? Ẹ jẹ́ mi. Mo láì ọgbẹ́ ìwọ̀n kí n gún ẹ̀ rárá ọlọ́. Olórí burúkú ni wọn. Kí ni mo ṣe? Ó yá wèrè gan-an ìpè ń jà ẹ̀. Kí ló ń ṣí ẹ̀? Ó ti forí burúkú ara ó ti fi kó bá bọ̀bọ̀ yìí. Kí ló ń ṣí ẹ̀? Ọmọdé oníyàwó wá tiẹ̀ sọ pé bóyá ìyàwó wa tiẹ̀ oníyàwó wa ó ti kó mi pọ̀. Bọ̀bọ̀ yìí ó máa padà da ọmọ yẹn. Níjọ́ tó bá dẹ̀ ti da ọmọ wọn yẹn máa mí pèlẹ̀ èpè yẹn máa já wa. Èmi náà ó ti involve mi. Kí ló ń ṣe ẹ̀ náà? Kí ló ń ṣí ẹ̀? Ṣé wọ́n ní kó máa cash cruise ni? Cruise wo ló ń cash? Má dẹ̀ máa bá ẹ̀ sọ̀rọ̀ wá cruise olórí burúkú orí ẹ̀ dàrú ni. Bọ̀bọ̀ farabalẹ̀ náà farabalẹ̀ kí ló ṣe ẹ̀? Ṣé wọ́n kì í gbọ́ wọn ni? Òun dẹ̀ sharp lòun sharp shooter ó máa ń ti yẹ left and right kó ojú ẹ lọ ó yẹ kó gbà yẹn náà. Ẹ̀jẹ̀ orí burúkú tó ń dààmú ẹ̀ ìjọ́ tẹ́jẹ̀ bá gbẹ nínú ilé yìí. Ìjọ́ tẹ́jẹ̀ bá gbẹ nínú ilé yìí mò ń nǹkan tó ń push ẹ bóyá ẹni tó ń dá sí yẹn nǹkan tó ń push ẹ yẹn. Aláyé sùúrù kí ló ṣe ẹ̀? Ọ̀gbẹ́ni farabalẹ̀ ẹ̀jẹ̀ mi ní ẹ̀jẹ̀ mi ní wo òun náà kí ló ṣe ẹ̀? Mò ń ṣẹ̀jẹ̀ o ti gbọ́ kò tún kí bóyá nǹkan tó so mọ́rùn ó jẹ́ kó máa ṣì mí jẹ́ kátẹ́gùn fẹ́ sí ẹ láyà. Ìwà ó ti yá rèrè ọlọ́run mo kàn máa ń kó ẹ̀jẹ̀ ní tó bá ń para. Fisayo gbogbo ọ̀rọ̀ tí mo ti ń bẹ sọ látànà tó ti dé mo fẹ́ kó o fi sọ́wọ́ òsì o lílọ ló ń padà sílé ìwé rántí ọmọ ẹni tó ń ṣe o rántí ọmọ ẹni tó ń ṣe o ó mọ ohun tójú mi rí kí n tó lè tu owó tó wá gbà yìí kí n tó lè rí ojú mi rí tó mo fi bí panú dáadáa torí ìdí èyí jọ torí Ọlọ́run má kọjú mi sóòrùn alẹ́ o n tó wá lọ léèwé ni kò kọjú mọ́ òwe ẹ o mo fọlọ́run bẹ́ẹ̀ o sórí ojú kan ẹ̀pá ojú kan èrè ni o mo fọlọ́run mi bẹ́ẹ̀ wàhálà ìdààmú ò ní jẹ́ tiẹ̀ o. Daddy, gbogbo wọn tẹ̀ tí ń bá mi sọ ìpè pátá ló yé mi. Ẹ̀yin náà dẹ̀ mọ ọmọ tẹ̀ bí ẹ mọ̀ mí lánàá kó tó dùn ní. Bẹ́ẹ̀ dẹ̀ ẹ̀yin mo fi wájọ́. Ètò bá le ju ọ̀gẹ̀dẹ̀ mi lọ mi ò kí ń jẹ. Ṣé mi tí mi ò fa wàhálà láti secondary school tí mo fi wá dé final year? Kí mo ní mo fẹ́ ragbálé tí mo fẹ́ máa fa wàhálà? Ó bẹ́tà. Mo ṣáà ṣèlérí fún yín pé bí mo ṣe ń ṣe náà ni màá máa ṣe ṣá. Ọkàn balẹ̀ sọ. Ṣé wàá tún wá rí sórí peers àti environment ó máa ń influence èèyàn negatively. Mo bẹ̀ ẹ́ sórí iléèwé yín àwọn ọmọ olówó máa kún bẹ̀ má ṣàfarawé o
à ń lọ join court nǹkan kan mi ò lẹ́mi wàhálà o mi ò lẹ́mi wàhálà o. And then for you balance, I'm even used to the system, 100 to 400 level. So join, just more have join court. Oh, that for balance. Èṣù kó má ṣe ẹ́ kó má ṣe mí ọmọ ẹlòmíín kó má tiẹ̀ ṣọmọ ẹnì kọ̀ọ̀kan torí pé àsìkò tó wà yìí àsìkò ẹlẹ́gẹ́ ni tó fẹ́ ṣe tán léwe àsìkò ẹlẹ́gẹ́ ni ìgbà yìí lóríṣiríṣi nǹkan máa yọjú. Sá wà very careful ohun tèmi mọ̀ nìyẹn torí then bó ṣe ń lọ yìí má wọ mọ́tò sọ́dá o kì í ṣe pé kó lọ dúró fún sọ́ọ̀lẹ̀ wọnú gáràjì kó wọ mọ́tò tó bá dẹ̀ ti délé ìwé nọ́mbà mọ́tò yẹn kó pè fún mi tó bá ti fẹ́ move ní gáràjì pé nọ́mbà mọ́tò yẹn fún mi tó bá dẹ̀ ti délé ìwé ni kó ti pè mí pé mo ti dé school o. Daddy mo wọ ṣọmọ yekere mọ. Anyway mo ti lè wọ mọ́tò. irọ́ mi ò fẹ́ bẹ́ẹ̀ bí mo ṣe fẹ́ nìyẹn mi ò fẹ́ mọ́tò gáràjì kó tètè máa lọ. It's okay. Pẹ̀lẹ́ ntẹ. And again tó bá dé garage torí pé o fẹ́ sọdá títì bíríìjì ni kò gun o ẹsẹ̀ afárá ni kò gun o mo fọlọ́n bẹ́ẹ̀ o afárá ni kò gun o àdìpàdé ayọ̀. Well, Daddy, it's about time. They might change in the saucer and we're not on me. To Tom or and shaking because I don't understand. How is it again? Today. Ṣé iná ti di bó ṣe ń gbọ̀n báyìí? Kò stable. Ẹ kò ti sọ fún mi tipẹ́. Dora. Daddy, ẹ jọ̀ọ́, anytime tẹ́ bá ti ń pè mí báyìí, ó máa jẹ́ kọ́kàn mi àyà mi máa já, like as if I've done something wrong. Ẹ jọ̀ọ́ ṣé mi ti ṣẹ̀yìn ní this time around? Tọ́rọ̀ yín gbà mí gan-an. O ṣe mí. Àbátẹ jókòó. Okay. Sórí mo kàn fẹ́ sọ àwọn ẹ̀dùn ọkàn mi fún ẹ. Ẹ̀dùn ọkàn Daddy. Iye kan lábàá wọn ojú mẹ́ta lọ. Ẹ̀yin, èmi, àti mọ́mì. Àti mọ́mì tó tún jẹ́ pé àwọn tó ṣẹlẹ̀ kẹta wa. Wọ́n ti fi wá lẹ̀ lọ. And so if you don't share your problem with me, who else are you going to share it with? Thank you. Mo mọ̀ pé ọmọ tó ní làákàyè ni. Sórí tí ọ̀nà bá wò dáadáa, òun ṣọmọdé mọ́ àbí. Ọdún karùn-ún ni tí mọ́mí ẹ ti fi wá sílẹ̀ tó ti bá tiẹ̀ lọ. May her soul rest in peace. Àtìgbà tó dẹ̀ ti lọ nìyí, èmi nìkan ni mò ń kópa. Now, ó ti kó secondary school, ó ti bọ́ sí university. Tó bá ti lọ sí school nsìn, èmi nìkan ni máa wà nínú ilé bó ṣe tóbi tó. I'm feeling lonely nínú ilé. Mi ò wà happy tó bá ti kú èmi nìkan nínú ilé. Mi ò mọ bí ṣe fẹ́. I don't know. Daddy, see, I understand you. Me understand you, Dada. Nǹkan tẹ́mi kàn máa suggest ni pé bóyá kẹjọ́ láti get housemaid. Ṣé mo gbogbo time tẹ́mi bá ti sínlé ẹ̀ lè máa rẹ́ni bá sọ̀rọ̀. Ṣé mo á lè bá yín gbé gbá, bá yín máa wò. So that I lè feel vacuum yẹn tẹ́mi bá ti sí around. Dora, you know I won't do that. House help. I won't do that. Báwo ṣe máa gbé ọmọ ọlọ́mọ sínú ilé tí máa ránṣẹ́ máa rán káàkiri. So náà ní nǹkan láti ṣe kò ní láìpẹ́ láti pursue. I won't do that. Okay. So, can you solutions to loneliness in go by? Because I mean, I'm out of options. More. Okay, well, sure. Mo wò pé ó ti tó time tó yẹ kí n remarry. Bẹ́ẹ̀ni, ó ti tó time tó yẹ kí n remarry kí n rẹ́ni ṣe kejì ara mi. Why you are not around? Má wò Dora. No, don't worry. I understand you. Idea yín dẹ̀rẹ̀ mo ti buy here with my whole heart. Okay, bóyá lọ rò pé bóyá tẹ́ bá fẹ́ yàwó wọnú ilé pé má bẹ̀rẹ̀ sí ní máa jowú. No, far from it. Your what will I even call it? Your happiness is my happiness. Do you understand? Kó tó bá bá mú yín, kó tó bá máa jẹ́ kí ẹ wà okay, I have to accept it. Daddy, mommy has been dead for long. Life must go on. You have your life to live. I really appreciate you. Okay. People understand ibi tí mo ti ń bá ibi tí mo ń lọ.
Okay, I'm not worried. Mama, she like buying IYAWO. Okay, don't worry. I'll just post it to the platform. Because of how okay, my daddy needs a wife. I have to scrutinize them well because let's say it's picky. No, don't do that. Ṣé bẹ́ẹ̀ náà ni mo wá darúgbó sí ni. Kò yé mi tó jẹ́ pé o máa fi picture mi sórí social media pé mò ń wáyàwó. Wumi now. Wumi, mo orúkọ tó ràn ọ̀rẹ́ mi pè mí. Ẹ jọ̀ọ́ kí ni o? Bouncing baby boy. Yes. A máa ṣe nǹkan báyìí o. So. Tèmi fúnra mi bá wọ downtown. Màá rọ ọmọ mú wálé, ọmọ gidi pàápàá. Wọ́n fi mí lẹ̀ ṣe bórí flabush la wà. Really? Race náà ni. So ìyẹn ni pé ẹ̀yin ti lọ wẹ́yàn kan síbì kan tẹ́ wá ń díbọ́ tẹ́ ń ṣe tẹ́ ń jẹ́ kí n máa fi bẹ́ẹ̀ pé mo ti ṣe nǹkan tí ò dáa bí. No, wọ́n ṣàfi gbogbo yẹn lẹ̀. Ṣé máa mu drink yìí sí? Because ó nìyẹn lẹ́ẹ̀kan báyìí ẹ bẹ̀rẹ̀ sí ní kẹ́mi mi sókè as if I've done something wrong. Ẹ ṣàgbà. Be romantic. Àwọn kankan jọ mọ́ mi ẹ̀ náà. Okay, mi náà máa ṣe níyàwó. Yay! Ọ̀rẹ́, àpọ́nlé ò sí fún obìnrin tí ò sí nílé ọkọ. Nǹkan tí ò da kò lórúkọ méjì. Ṣé màá dájú kò mi ní fọ́pọ̀ ni? Tọ́kọ bá kọ ní ọkọ láṣà máa fẹ́. Àbí àsọ pé nítorí pé èèyàn l'accident nínú mọ́tò ní gbéyàn lọ sí hospital mọ́. You know, so it is the best decision for me to take. Yes, and funny enough, ọkùnrin yìí máa ń tọ́jú mi. Ọ̀rẹ́ ó ní láti rí like he's taking me ṣeré o. He's taking good care of me. Má pa mí lẹ́rìn mi ìṣeré sẹ́ẹ̀. Ọlọ́run. Yes, ó yẹ kí inú ẹ̀ máa dùn fún mi ni. Kẹ̀lẹ́ máa fàdúrà bá mi ràn lọ́wọ́. Ọmọ ló ṣẹlẹ̀, mo fẹ́ lọ dáná fọ́kọ mi. Èmi àti á sọ̀rọ̀ later, I'll catch up. All right. Yeah, take care. Really? That's just human beings for you. But tó ti ní admission báyìí, ẹ bẹ̀rẹ̀ sí ní bí Ọlọ́run ni. Ẹ ṣe kinní kan, ẹ ṣe oríṣiríṣi, ẹ ṣe gbá. Now o ti wá wọ school yẹn, and now you're tired. Oh, you understand? Benga. Hi guys, Benga and Olotu, Kayode. How you guys doing? Dorati, o ga fún ẹ. Aloma dagbere ni ẹ o. Emma Binu, it's not like that. You know how it is. Because I feel quick in spend the SUG week with my parents. Think of her no day, and now that I'm back. I'm good. Anyways, I haven't seen are you around? Show one school. Ayo. Oh, one. Okay. Oh, one. Magalo, because we sorry because he went out actually, so he'll soon be back. Probably soon. Yeah. Kí ló ń ṣe ẹ́? Mo ń sọ fún yàn pé boyfriend ẹ wà nílé, ó dúró ń bí. Ṣé o ń rojú ẹ̀ kó ti need boyfriend ẹ ni? Boyfriend ẹ wà nílé o, tó bá délé wá bá. Okay. Jọ̀ọ́ má dá lóhùn ṣó ti yẹ. Nǹkan tó try àti sọ mi, nǹkan tó fẹ́ ṣe ni wípé ó fẹ́ jẹ́ kó lọ dúró délé. Oh. It's not proper. All right. O ṣeré sẹ́, ó dé sọ kó lọ jókòó báwo. Ṣé o gbọ́ nǹkan tí mò ń sọ ni? Àlọ́kọ̀ èèyàn wá kí ló ń ṣe ẹ́ ná? Ṣé o mọ̀ nǹkan tó ń ṣe ni? Kí ni nǹkan tó fẹ́ gẹ̀ lórí pé òun purọ́ fún pé boyfriend ò sí nílé? Excuse me, guys. Kí ló ń ṣẹlẹ̀ gangan? I don't understand. Is this something you guys are keeping from me? Nǹkan tó ń ṣẹlẹ̀ má délé lóhùn o. Má alábòsí ni o. Tó bá délé, tó bá ti bọ́kọ ẹ̀ tí bá tún bá ẹ sọ̀rọ̀ lọ́la, má believe mi mọ́. Ọkọ ẹ wà nílé tó bá délé wà ráyọ̀ nílé. Me love banner. I'm just trying to. Ọkọ ẹ wà nílé jàre. Babe, wo jẹ́ kí n sọ lọ́kọ̀ fún ẹ wo. Amarira ní class ṣó ti yẹ. Kò sílé. Amarira wọ́n já lọ tiẹ̀. Kò sílé ṣó ti gbọ́. Kí tó ní bọ̀bọ̀ yẹn sí. Kò ṣe pé mo fẹ́ lọ bá náà. I have lectures, of course, definitely. I'm just. I don't know, like. Ayé bọ̀bọ̀ yẹn ti bàjẹ́ ẹni tí ò lówó tó yẹ pé àlà ń gbé tó bá tún wọnú sí ọmọ tàbá fẹ́ tó sọ̀rọ̀ náà ló tún máa tó sọmọ ìwọ ló máa gbà mọ́ wa lọ́wọ́. Ó wà nínú ilé mẹ́rin nítorí àbálọ́ ń kàwé kí n sọ fún ìyàwó ẹ̀ pé kò sílé. Ó ń pẹ́ kí relationship wọn tó bàjẹ́ ọmọ tó yẹ pé ọmọ ilé ìgbójú mi ti wà lára ẹ̀ ti pẹ́ bí kí tí wọ́n bàjẹ́ ká gbà. Jẹ́ ká má. Adùn bá rìn ni. Mo ní ká máa ro tọ́lá kájọ ṣokùn. Ó dẹ̀ ilé tó kàn ń kẹsẹ̀ bíi kinní. Ẹ̀yàn lórí ẹni heels ni. Agidi kan wọ́n ṣàkànmọ́ ẹlẹ́sẹ̀.
But you can't piss me off. Just, Bo, I just want to... For clarity's sake, not like I have anything hidden though. All right then, me only pleasure to go. Stop it. Let's do it. Everything Dora. to the young pepper. Babe, what's happening? Who is your babe? Come on, just get out of this place. Get out! It's nothing but a fool. Mama, be any question. Don't you dare touch me. Don't you dare touch me. What do you want to explain? What do you want to explain? Do you know what you did? I don't even know what to say. To think that I love you. I love you as well. Are you shut up? Are you shut up? What kind of love is that? Dora, please calm down. Iṣẹ́ èṣù ni. Nítorí wọ́n nítorí bẹ́ẹ̀ kọ́ ló ṣe rí now. Bẹ́ẹ̀ kọ́ ló ṣe rí. You saw my boxer on her. I feel like killing somebody right now. Eshu ló bẹ́ sọ̀rọ̀ àbí? Eshu ló bẹ́ pé? Eshu ló bẹ́. Let me explain. You don't understand. Eshu ló bẹ́ sọ̀rọ̀. Eshu invited her to your house, right? And after which, you're going to do the same issue. Now, the box idea. She's just a female friend. Shut up! Jumi, the girl was eating. She put it herself. She was. You know she below. On John, you put that see aṣọ ẹ. Then you go for. Then I give her my. Listen to yourself. Just react. Shut up! Let me talk. Ayo, let me think Kongoro. And to think that you don't even have anything. But I can't betray you. You don't have anything. Whatever for it wrong, whatever anything wrong. I hate you with passion. You know what? I am done, and I'm serious about it. You fool! Oniran Woshi. Dora. Eshu ni. Dora. Eshu ni. What's the problem? Eshu here. Don't want Eshu ni. Baby, it's not what you think. You numbskull. Leave me alone. Young pepper. It's Eshu ni. Scatter. Issue at the young pepper. Scatter. Right, hello, dear. Young pepper. Scatter. Hey, how are you? Ekule. That's my baby. Yeah. Ṣé surprise visit la máa pèlè àbí báwo? O sọ fún mi pé o máa wálé láti school náà. Ẹ ṣe dáàdi ṣó yẹ kí n kọ application mi tó wá wojú yín tẹ́lẹ̀. Currently sí much in school mo dẹ̀ ní òkè kí dẹ̀ fara nù yín. Èmi ò sọ pé kó má fara nù. Bọ̀ wàá pè dáàdi mò ń bọ̀ nílé lọ́la o. Mò ń bọ̀ nílé wàá tẹ̀ pè. O kàn yọ wúrẹ́ just like that. Mo ti dé náà ní àbí ṣé ẹ miss mi ni. Mo miss ẹ. So let's just forget it. Àwọn ńlá ni. Ẹ̀yin ṣá. Anyway, I have a surprise for you. Really? Yeah. Stepmom Ejimanso, she's around. No wonder. No wonder what? Anyways, Oh, kitchen. So, hotel morning, orin sásìkò, so ẹ meet ara yín lẹ́nu. No wonder tẹ́ ṣàfihàn béèrè pé kí mo wá. Ọ̀bọ̀ tó yẹ kí n béèrè náà. See who we have here. Good afternoon. How are you? That is your daughter. It's so good to see you. This is meant to be mine, but you can have it. Thank you. It's really so good to see you. I've heard lots of wonderful things about you. Yeah. What? Daddy. She won't suffer because I know you can go to the extreme. I said wonderful things. Don't want some the good ones. Wọ́n ní o máa ń jàyàn lẹ́ẹ̀kan náà. O máa ń já mi lẹ́ẹ̀kan náà tí bá ti wà nílé. Okay, anyways, Ma, I'm really so sorry, but you know,
I was a bit surprised when Daddy Biberet and Abim became more ashamed without calling him or telling him. So Motiwa realized there's someone somewhere don't worry one lenu. And thank you so very much. I put on we're going to change. Don't you look a bit better? Lenu but to law school, I want me that you actually change. Yes, now. Anybody me change. Nítorí pé ó ń fọwọ́ pa mí ní gbogbo ara. Really? Ó ń fọwọ́ pa mí ní gbogbo ara. Okay. Thank lágbára o. Mọ́mí ẹ ló fọwọ́ pa mí lára last tí mo ṣe bẹ́ẹ̀. Àbí? So it's okay, it's okay. All right. Mo wá pé ẹ̀yin méjèèjì máa go along very well. All right, that's the problem. Mo fẹ́ kẹ́ feel very comfortable. Ilé nílé yín. I have to do something inside. I'm really so exhausted. Okay. Hello, freshen up. That freshen up. Then I'll make you a That's very my baby. good food. You already told me your favorite. All right, no problem. Oh. Mi ò sọ fún ẹ pé pẹ̀lú ẹ kò sí problem. She's so sweet. I can see both of you will get along very well. Of course. But fine, mommy Elijo. Ìtumọ̀ ṣé mi ò fine. Èmi sọ bẹ́ẹ̀ mo kàn sọ pé mommy Elijo náà ni. Èmi mójú lọ sọ́jà. Níjọ́ tí mo mú mọ́mì ẹ̀ báyìí downtown ìrókún bẹ̀bí. Mo kàn ṣàìtẹ̀ látọ̀kọ́ yín pé ọmọ rẹ̀ ọ̀gẹ́ gèlè wo ló ń lọ yẹn? Èmi ọ̀gẹ́ fìlà mo yá tẹ̀sẹ̀ mọ́ yẹn. Tí ó pẹ́. Ẹ jẹ́ kí sọmọ mi. That's good. That's good. Oh, they might enjoy you. Very sweet girl. I've been. Might enjoy it. Yeah, how may I help you? What's the problem, man? What's the line? What is your problem? Wọ́n jọ so wá pọ̀ ni. You can continue your life for crying out loud. Ó ṣàlàyé ohun tí mo ká ẹ mọ́. And then take it off from there. Kí ló dé gan-an? Leave me alone. I am done. I'm done. Mi ò bẹ́ ṣeré o. Mi ò bẹ́ ṣeré o. Nonsense. And let me warn you. Don't you ever call this line again. Òde òṣì. Who is working you up? Your boyfriend. Okay. Why are you so worked up? Because I caught him cheating on me, and I just if anything it's getting too much. Cut. Was there a cut? I don't understand. There was a cut. Okay, don't mind me. I'm just trying to make you laugh. But then, do you love him? Yes, ma, I really do love him, and he loves me too. Okay, pé mi mọ nǹkan tó máa ń ṣe, mi mọ nǹkan tó máa ń ṣayọ̀. Kò lámojú kúrò. Tó bá really àtàmọ̀. I'm just getting tired of the whole thing. I understand. So, obìnrin, we are so weak in love. You know, when it comes to the matters of the heart, a man, so you me. Okay, I think I have to step in now. I don't understand. If I step in, sorry, me Thank you so very much, Ma. Thank you, Ma. Thank you. Why am I up on you? Why can't you just be reasonable for once? Thank you. So I didn't mean to overreact. I'm blushing right now. And I'm sure you know your father must not know about it. Please, Ma. Good girl. Even by email. I don't know if you're interested, but I want to go into the kitchen and find something to eat. Mama join. Okay. And find you in the freezer. Don't worry, Ma. Check my buying. Okay.
Fisáyọ̀. Ẹ káàbọ̀ sábà o. Kí ló ń ṣe ẹ́? Kí ló ń rò? Position tí mo fi ẹ́ sílẹ̀ nígbà tí mo máa jáde. Mo tún dé padà náà. The same position ni mo ṣe báyìí. Kí ló ń rò? Ó dẹ̀ dúrí kodò láì ṣe télọ̀. Kí ló ń ṣẹlẹ̀? Dad, I'm just meditating. Meditating over what? Kí ló ń ṣẹlẹ̀? Dad, I'm just thinking about the future. Ẹ ti try mi rí mi láti kékeré. Mo tún rò pé stage tí mo dé ilé kí n lè máa tọ́jú mi. So I'm just thinking about everything life after school, sir. Kí ló dé? Mo sọ fún ẹ pé apá mi ò lè ṣiṣẹ́ mọ́. Mo sọ fún ẹ pé ó ti sú mi níbi tí mo gbé dé. Àbí? Àbí o ti kàwé ọ̀hún tán? Iṣẹ́ la wá bẹ̀rẹ̀ sí wá láàrí ló fàrẹ̀ lò. Ṣọ́ ara ẹ̀ wọ́mọ yìí. Àbí nǹkan kan wà tí o ò fẹ́ kí n mọ̀ tó ń ṣẹlẹ̀. Ẹ́? Ẹ jẹ́ kí wàá ní problem ẹ? Wait, Ọlọ́run ló ń bẹ̀dà gbé bùkátà náà. Ìgbà tí wọ́n máa wọ school, mi ò expect pé mo lè gbé bùkátà dé ìdajì ibi tó dé. Ọlọ́run dẹ̀ ṣe. Tẹ̀jẹ́jẹ́ o, tẹ̀jẹ́jẹ́ o, má sáré kọjá ẹsẹ̀ o, má sáré kọjá ẹsẹ̀ o. Fi ọ̀rọ̀ ronú yìí dìgbà tí ìwọ náà bá níyàwó tó ní nǹkan tó fẹ́ máa ṣe o. Ó ṣe máa ronú owó afẹ́jẹun lé mo pè é pé kò bọ́ wá. Àbí owó rẹ́ǹtì wá díù mo ní Fisáyọ̀ èlò lórí rí. Ṣé mo sọ bẹ́ẹ̀? Ẹ fọ́ ọmọkùnrin lẹ̀ má kó bá mi o, má kó bá mi o. Tó bá mọ̀ pé kankan ló fẹ́ mú ẹ get down lọ bá àwọn ọ̀rẹ́ ẹ kó ṣeré kó ṣe gbogbo ẹ̀ kí ni problem ẹ̀? Láago mélòó ló ń ronú? Ó dá. Baby, honestly speaking, I'm so sorry for what happened the last time. Mo fi tító bí Ọlọ́run bá bẹ̀. Mo dey promise ẹ pé irú ò never ṣẹlẹ̀ mọ́. Please. Gbogbo actions mi pátá ni mo regret and I have nowhere to hide. Mo pé mo hurt ẹ. You just put your feelings on me. Well, anyways, that's not why I'm here. I came for something very important. I'm going to be ojú ẹ ó kọ́rẹ́ lọ́wọ́ bákan. Hope all is well. Well, let me first tell you. The thing is, mi ò rí period mi. Ò rí period ẹ. Lọ́wọ́ àbí tó bá fi pamọ́ sí, àbí? Ayọ̀. Yeah. I'm not here to play. Mi ò wá ṣeré o. I'm serious. As a matter of fact, àwọn symptoms tí mo rí mi understand because ó ti ń rẹ̀ mí wá láti inú. And òyì máa ń kọ́ mi ń gbà mí, mo dẹ̀ máa ń bì. So. Babe, do you know what? Nípa pé ò rí period ẹ̀ ó máa ń ṣẹlẹ̀ bí at times ṣe pé ó máa skip days ṣe pé date yẹn kò ní regular mọ́. Maybe nǹkan tó ṣẹlẹ̀ ní. Ayọ̀ cut that. Mo ti lóyún. Oyún? Yes. See, Dora, níbi tí ọ̀rọ̀ dé dúró yìí, mo mọ̀ pé mo ṣẹ̀, mo mọ̀, and I've been pleading, mo ti ń bẹ̀, ká ní pé nítorí pé mo hurt ẹ ló jẹ́ kó wá rí as by láti jẹ́ kí n feel bad. Honestly, you still have to find a place you have to forgive me. I'm so sorry. Let's just be fine. Ayọ̀, kò funny o. This is not funny at all. Mo ti lóyún. I'm not joking. Mi ṣeré sẹ́. Ó ṣe máa lóyún. See, babe, ó lè lóyún for crying out loud. Ó ṣe máa lóyún. Aláyé dúró ọjà kí ló ń ṣe ẹ́ ná? Ìgbà tó ń ṣe òòrùn tí ló dé sọ pé mo ṣe máa lóyún. Ẹ ṣe mú kékeré ni wọ́n ni. Can't you take care of yourself? Ẹ gbà mí ṣọ́ bá mi dì ẹ ni. Kí ló ń ṣe ẹ́ náà? Ayọ̀. Tèmi yé mi Dora. Ó mọ situation tí mo wà náà. Mo scope down ọ̀rẹ́ mi. Àtijọ́ àti mú mi ìwà àtàwọn ọ̀rẹ́ mi lè help me after all long. And káti gbà pé lóyún tó bá bímọ ìbò ló fẹ́ gbé mi kò síṣẹ́ kò sí anything. I'm just a final year student. Okay, fine. Kí ló fẹ́ kí n ṣe sí tó ó kàn dá ogbó ẹ lẹ́nu ó kàn dá ogbó ẹ sí mi lé mi lórí ni. Kí ló fẹ́ kí n ṣe gangan báyìí? What is it now? Baby, please calm down. Ó ti ṣẹlẹ̀.
èmi ní kọ́kọ́ mo ṣe àjọṣe ni ibi tọ́rọ̀ dé dúró yìí bóyá pé mo support I'm always against abortion bóyá pé mo support pé kéèyàn máa abort pé nǹkan gidi ni but the only option tá ní sí ni pé if you can get rid of the pregnancy I'll be fine. Come again? No, mi ò sọ pé kó lọ sọ̀rọ̀ sókè wèrè kí ló sọ ń sìn. Mi mọ̀ ibi tí mo wà wá wèrè ni mi mo gbà the only option tí mo kàn mọ̀ pa ní tó bá lè abort that will be fine babe fún àǹfààní mi àti ẹni. Ayọ̀. Má. Ayọ̀. Má mo dá yín lọ. Mo sì gbọ́ pé ò nífẹ̀ẹ́ mi rárá. Try to understand it. I love you. Wọ́n sọ pé kí n try to understand it now. Kí ló ṣe yín okay now fine. Mo sọ gbogbo plans ẹ̀. So that wale eliminate me àbí wale pa mi. So that you can go ahead with your frivolities, right? Do you know how I feel at all? Okay, mi lọ ṣe yín. Kí ni kò ẹ fẹ́ dà fún mi, Dora? Ìfẹ́ tí mo ní sí ẹ kò ṣe ìfẹ́ tán. Mo ti ṣàṣìṣe fine. What? Oh God. I don't even know how to face my daddy. Mo ti disappoint wọn because wọ́n ti gbọ́dọ̀ gbọ́ pé mo ti mọ́kùnrin. Because he has been warning me pé kí n sábàkùnrin for a very long time. How do I even do it? Wọ́n ti wọ́n ní kí lọ ṣe ọ̀fẹ́ pa mí ni. Fine. I love the fact that o fẹ́ keep up say more. Being a student, something goes to me. Mo mọ ilé tí mo ti jáde Dora, mo mọ mo ṣe filisi, mo mọ mo ṣe ń cope. Torí mo ọjọ́ level days, yes card mo fi survive. Kó tó di pé Ọlọ́run tarí ẹ̀ sí mi, aláàánú mi ló jẹ́. Okay, fine. This is a bit hard for me too, but nǹkan tí mo kàn máa ṣe ni pé mo kàn máa ṣe àti bá stepmom mi sọ̀rọ̀, you know, I will just mi mọ báyìí má bá mi bá dádì mi sọ̀rọ̀. But this is just, I don't know. Orí mi gan gbóná báyìí kò tí ẹ yé mi. Bọ́ kí n ṣẹ́yún ṣá mi lè ṣẹ́yún o. Calm down. Ká ní pé àti bá stepmother sọ̀rọ̀ ni, that will be fine. But tomorrow, hey, your dad, wọ́n lè má take care likely pẹ̀lú ẹ̀ and tó bá wí mi náà kiri, wọ́n lè lọ sọ mí sẹ́wọ̀n. Tó bá tún sọ̀rọ̀ débi oyún ṣiṣẹ́, wàhálà ìmọ̀ lè jà ká gbá ojú ẹ̀. Wọ́n bá mi dí ẹ ni, wọ́n ṣí ẹ ni. Talk to your stepmom. Ìwọ ọ̀fíìsà yọ. So oyún ló kàn tó ń láti fi san mí lẹ́sàn gbogbo oore tí wọ́n ṣe gbogbo struggling mi lórí pé kó o lè kàwé ẹ̀ yege oyún ló fẹ́ fi graduate báyìí àbí inú ẹ̀ láti dùn orí ẹ̀ láti wù ṣé o mọ̀ pé náà àfihàn là ń gbé ṣé o mọ̀ pé alówó bíi ṣẹ̀kẹ̀rẹ̀ ni ìyẹn ló wù ẹ lórí kò sí wàhálà máa tóyún ẹ lọ máa dà lọ. bọ̀dá mi a lè fọmọ burúkú sílẹ̀ kẹ́kùn pàjẹ́ tá a bá fọwọ́ ọ̀tún bọ́ ọmọ wí a máa fọwọ́ òsì fà padà ni mo bẹ̀ yín ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká fà mọ́ra nǹkan tó ti ṣẹlẹ̀ kò kún ṣọmọdé mọ́ bọ̀dá mi. Àníkẹ́ bọ̀dá mi. dúró níbi tó dé yẹn ó dàbí ń pọ̀rọ̀ mi ò yẹ mi ò kúkú bínú ó ṣeé ṣe kójú òun mi ló le o mi ò bínú pínpín mo kàn tún wò ó pé ṣé níbi tí mo bá dé yìí kí n máa tọ́ òun bàbá kí n tọ́ ìyá ọmọ kí n tún bẹ̀rẹ̀ sí tọ́mọ lẹ́nu wípé struggling tí mo ti struggle yìí pé kó kàwé jágan ní 400 level tó wà yìí apá mi ò tí ì ká ẹ tún wá ń gbélé o ló ń bẹ̀ mí. bọ̀dá mi kò ní kẹ́ ẹ bóun tọ́ yàwó kò dẹ̀ ní kẹ́ ẹ bóun tọ́ ọmọ. kó máa rán nǹkan. bọ̀dá mi ẹ wàá mọ nǹkan tó ṣẹlẹ̀ tó jẹ́ kó wá bá mi lé gan. ó ní láti yọjú sáwọn àna òun gẹ́gẹ́ bí òbí. ṣùgbọ́n nǹkan tó ń ṣẹlẹ̀ mi ṣùgbọ́n nǹkan tó ń ṣẹlẹ̀ mi ń gbọ́. First of all, Daddy, I'm so sorry for disappointing you. Honestly speaking, inú mi gan ò dùn. But ká ṣàgbà pé bí Ọlọ́run ṣe kọ́ nìyẹn. Ẹ má bínú sí mi sà. Àti wípé nǹkan tí mo fi bá àǹtí kan wá bá mi bẹ̀yìn, wọ́n ṣe pé torí pé kí ìyàwó àti oyún inú kan máa gbé pẹ̀lú wa ń bí báyìí. Àwọn parents lady lọ sọ pé ẹni tó fọmọ àwọn lóyún kó yọjú mi ò dẹ̀ lókì mi lẹ́yìn yín dáàdi mi ẹ jọ̀ọ́. kí n wá tẹ̀lé ẹ. no kí n tẹ̀lé ẹ. you must be very stupid. dúnà
èmi ò rìnrìn àbùkù pínrín mi ò rìnrìn àbùkù kémi tẹ̀lé ẹ lọ síbi tí wọ́n ti máa sọ̀rọ̀ sí mi tí mi ò ní lẹ́nu ọ̀rọ̀ kì í ṣe mi ìwọ tó báyìí tó dá ọ̀ràn ẹ náà ni kò lọ ràn wait ṣé ó wàá ń ṣe pé kò tí ì tó láti níyàwó ni ó ti tó wọn ò lè rí nílé àwọn àna ẹ̀ tó bí ìnà kan ní wọn ọ̀rọ̀ ọmọkùnrin go ahead ó dẹ̀ wá fanayá tí ọmọ tó fún lórí máa fi bímọ ìwọ náà ti bẹ̀rẹ̀ iṣẹ́ wa ti jáde wa ti máa lọ sí ìjọba wa ti máa lọ sí orílẹ̀-èdè. kí ló béèrè lọ́wọ́ mi tí mi ò fún ẹ. I gave you everything you asked from me just because kọ́ àwọn ọkùnrin má ba ẹ̀ táìsẹ̀ pẹ̀lú material things so nǹkan tó fẹ́ fi san fún mi ni. dọ́là ọmọ tèmi a wá drop out from university àbí ò fẹ́ kàwé mọ́. Only drop out. Hey, let me talk. No, Dad. I won't drop out. Mo mọ̀ pé mo ti disappoint you already, and I promise to make it up to you. Only drop out. Ẹ má bínú. Hey, she was just carried away. Carried away for what? Kí ló fẹ́ tí mi ò ṣe fún ẹ? Ṣé owó ló fi ẹ̀ǹtá ìṣẹ́ǹta tó fi di pé wọ́n súnmọ́kùnrin? At your age, ṣó yẹ kó tí mọ ọkùnrin àtọ̀? Ṣó yẹ kí irú ẹ ti máa súnmọ́kùnrin? Mo bèrè ni. Mo ṣì lè máa kàwé kí n dẹ̀ máa gbóyún lọ sí school. Shut that your fleeting mouth. Sherry. A máa kàwé pẹ̀lú oyún. Ṣé nǹkan tí mo rán ẹ lọ ṣe school nìyẹn? Àwọn èèyàn tí ń foyín ṣe wà ìsinsìn. Kò ní bàtí òjò ọmọ secondary kò dín kòkó lọ́wọ́. Báyìí ni ọmọ mi. It's all right, it's all right. Okay. Ṣé ẹni tó fún lóyún ti gbàgbé pé òun lòun lóyún? Ọmọ mi ti bá ọmọkùnrin yẹn sọ̀rọ̀ ohun ẹ̀ tutù. Ṣé wọ́n ni mo béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀? Ó mọ̀. Àbí ó tẹ̀ tí ń sìn lọ síbẹ̀? A lè sọ bóyá ló ń dẹ́sẹ̀ mú fún wọn. Look at me. Ṣé o mẹ́ni tó fún ẹ lóyún? Ayọ̀ lórúkọ ẹ̀ is a final year student of personnel management. Final year student. But kí ló rò kí ló bọ́ sí ẹ lọ́pọlọ tó fi wòye pé ìwọ ọmọ mi wàá dẹ̀ rí ọkùnrin kan wàá dẹ̀ gbé bọ́dì ẹ lẹ̀ just like that láì jẹ́ pé wọ́n ti tọwọ́ bọ̀wé àbí wọ́n ti ṣe bóyá ti ṣe wedding àbí nǹkan èmi rò bí alẹ́ ìgbéyàwó ni obìnrin máa ń tẹ́ra lẹ̀ Dora. Alẹ́ ìgbéyàwó kẹ. Ojú ti la ni mo ń try láti sọ pé ayé ìsìn ẹ já máa bínú. Mi ò fẹ́ gbọ́ anything from ọmọ because ọ̀rọ̀ tó ń bọ́ lẹ́nu ẹ̀ kì í ṣe ọ̀rọ̀ tó yẹ kó máa bọ́ lẹ́nu abiyamọ. Bẹ́ẹ̀ni. Irú ọ̀rọ̀ olóyè kó bọ́ lẹ́nu abiyamọ ọlọ́mọ ìkàrí kò ṣe dáadáa kọ́ pé wà kọ́ ló ti kú. Kò lè kú. Nítorí tó bá ní òun fẹ́ ṣe yóò máa kú ṣé bóyá ìfẹ́ bímọ yóò dá Bíbélì kan sọ pé ká máa bí. Má gbé ti Bible sí please má fi Bible wò má gbé Bible wọlé. Jọ́wọ́ làwọn yóò máa wá. Báwo ló ṣe fẹ́ ṣe? Ṣáwọn òbí ẹ̀ ti mọ̀ sí? Bẹ́ẹ̀ni dáàdi wọ́n ti mọ̀. Wọ́n ti mọ̀. Ó jàre pẹ̀lẹ́. All right. My daughter, sori jẹ́ ká kọ́kọ́ rí àwọn òbí ẹ̀ náà. Mo wọ̀ pé ńgbà tá a bá máa fi ṣe gbogbo sẹ́rímọ́nì tán jíjẹ gbogbo sì máa wà. All right. Obìnrin tẹ̀mí ajá rẹ̀. Ọkọ̀jú àníyàn. In fact, èyí á fẹ́ ṣe 90 years kó tó ní ìka. Onímọ̀ débèjì. Daddy, Owó làbí. Mọ́mí. Fisáyọ̀. Kí lẹ̀ ṣe yìí? Kí lẹ̀ wá ṣe yìí? Mr. Adékúnlé. Mr. Owólabí Fọganáísà. Owólabí Fọga. Kí ló dé kí ló ṣẹlẹ̀ kí ló dé tó tún wá mi kiri. Ọ̀rọ̀ lórí àdéhùn ni mo dé àdírẹ́sì ibi tẹ́ fún mi wọ́n lè tẹ travel out pẹ̀lú àwọn ọmọ àtìyàwó ọ̀rọ̀ lórí àdéhùn ni. Kí ló ń ṣẹlẹ̀ gangan bíbá ìbúlẹ̀ méjì tí mo ra yín? Jọ̀ọ́ jàre Fọganáísà mi ni arákùnrin tó dúró yìí. Kọ́sítọ́mà mi nìyí. Ṣé mò ń dream ni àbí?
Èrò reality ni o. Reality ni. What's going on here? I don't understand. Kí ló ṣẹlẹ̀? Ó dà. Mọ́mì Fisáyọ̀. Mo ti ṣe lẹ́dàá àwọn ọmọ yìí. Mr. Owólabí, tí mo bá ní Ọlọ́run bless me, irọ́ ni mo ń pa. Òkú ọ̀rọ̀ pátápátá gbáà ni. Kí ni nǹkan téèyàn ń fowó ṣe tí mi tí ì fowó ṣe? Ilé ni mo nílé lọ rẹ̀rẹ̀, mọ́tò. Kò sí country tí mi ò tí ì dé. Kò sí nǹkan tó ń fowó ṣe tí mi ò tí ì ṣe. Ṣùgbọ́n Mr. Owólabí, bí mo ṣe ń bá yín sọ̀rọ̀, I cannot father a child. Àtọ̀ mi ò lè dọ́mọ. Ó dẹ̀ ń bà mí nínú jẹ́ gidi gan. Àtọ̀ yín ò lè dọ́mọ. Yes. Ìyẹn lágbára. Kọ́lọ̀ má ṣe wá ní body by engine. Nǹkan burúkú nìyẹn. Má bínú, báwo lẹ ṣe ṣe, báwo lẹ ṣe rìn? Báwo lẹ ṣe rìn? Kọ́ téèyàn fi ń jọ́ ọmọkùnrin gangan nìyẹn. Kò yé mi náà, at least mo ti try different medical report. Nǹkan tó ń jẹ́ kó yé mi náà ni wípé àtọ̀ mi ò lè dánwò. Àánú mi ṣe mí, tèmi ṣe Ọlọ́run. But síbẹ̀síbẹ̀ náà yẹn ò ní kẹ́ máa ronú, yẹn ò ní kẹ́ sọ̀rọ̀ ìtínú. Níwọ̀n bá àgbà tẹ́ bá sì ní ìgbàgbọ́ pé Ọlọ́run ọba ń bẹ pẹ̀lú agbára ẹ̀. Ọba tó ń pabidà tó máa ń sọ bidire ni. Èmi nígbàgbọ́ pé kò sí nǹkan tọ́lọ́run ò lè ṣe. Ọba ṣèyí òun ni ẹ wò ń sìn. Ẹdìyẹ ń sunkún àìléyìn. Òwìwí òun ń sunkún pójú pọ̀ jù. Ẹ̀yin sìn ẹ lówó ẹ wà wá. Kò sówó lọ́wọ́ àwa bímọ. Àròwó fi tọ́jú wọn, ọmọ méjì ló wà nílé, wọn kọ̀ wà bí aláìsí ni. Àti wípé mi bàbá gan olú ẹ̀kọ́ wà yàn ń struggle ni, kò sówó láti tọ́jú wọn. Ọmọ méjì ni mo bí, ìyẹn tí ìyàwó mi ò bá tún lóyún báyìí ní next month. Mr. Owólabí, ṣé a fi òpẹ́ lè ràn mí lọ́wọ́? Ràn yín lọ́wọ́ lọ́nà wo sà? Ẹ fi òpẹ́ lè gbé kan fún mi lára àwọn ọmọ yìí. Ẹ má ẹni sùúrù. Ẹ wò, ẹ jẹ́ kí n bọ́lẹ̀, ẹ má ibi tẹ́ mọ́rọ̀ lọ yẹn. Ọmọ tí mo bínú ra mi. No. Lóòótọ́ ìyà ń jẹ mí o, but àwọn ọmọ yẹn mi mọ̀, ó lè jẹ́ àwọn ọlọ́mọ dirú dùgbà lọ́jọ́ ọ̀la. Mr. Owólabí, try to understand this. Ṣé rí ilé ayé tá à ń gbé náà, kí ilé ayé kó favour wa ò ní gbogbo wa ń tọrọ fún lọ́dọ̀ Ọlọ́run. Mi ò kọ́ iye kíye tí mo máa fún yín tó máa change life yín tó yẹ pé iṣẹ́ organizer tẹ̀ ń ṣe yẹ ẹ̀ ní ṣe mọ́. Mi ò kọ́ kí introduce sí business tí mo ṣe tẹ́yìn náà máa ra mọ́tò, tẹ́ máa ta mọ́tò, tẹ́ máa dèèyàn, tẹ́ máa dirú, tẹ́ máa dìgbà. Ẹ ṣe lè fún mi, ẹ jọ̀ọ́. Mo fẹ́ jẹ́ bàbá dáadáa ní nǹkan tí mò ń rò, ṣùgbọ́n bàbá dáadáa owó, bàbá dáadáa owó, ọmọ wa kò wúlò, bàbá dáadáa owó. Bóyá kí n gbowó lọ́wọ́ yín, màá gbé kan fún yín náà ọmọ yẹn. Ẹ ṣé, mo dúpẹ́ gan. Màá gbé kan fún yín, k'Ọlọ́run kó dáríjì mí o. Ìyà jíjẹ ló jẹ́ kí n ṣe, Ọlọ́run dáríjì mí o. Ẹ má rò yẹn, ẹ má rò ṣẹ́gbọ́n. Òun mi rárá. Ẹ má rò. Bàbá dáadáa ni mo fẹ́ jẹ́, àmọ́ owó. Mo ní ká máa ro tọ̀la nínú ohunkóhun o. A ní ká máa ro tọ̀la ká tó ṣe ohunkóhun. Ilé ayé kò lọ bí ọ̀pá bọ́ o. Take it easy. So to go. It's okay. Ó ta ó ti ń jẹ ọmọ Owólabí, kí ni mi ṣe fún ọ? Mi ò tọ́ mọ́. It's okay. Owólabí ó ta ó ti ń jẹ ọmọ. Tó bá ń wá ẹ láì dá, tó bá ń wá ìjà gangan tó gbé ní ìyẹ̀wò kọ́kọ́ lé ọkọ̀ bá. Òun ni, man, you are not nice at all. Kí ló wá ṣe ń bí for God's sake? What's all this now? Tó fẹ́ dalé mi rú ni. Ó di ń di ọmọ. Ẹ wo mo ṣe wo ilé ìtì dàrú. Orí yóò jọ pé ẹ ti jọ ya wèrè, ẹ ní ọpọlọ rárá bó ti kọ. My dear. Orí yìí ti dàrú, ẹ ti ya wèrè. Ẹ kó máa mi tán. Daddy, just ẹ calm down. I don't understand what's going on here. Okay, Tani, ọmọ tẹ́ ń sọ̀rọ̀ nípa ẹ̀gàn báyìí. Sori
ó débi tí a gbọ́dọ̀ sọ̀rọ̀ ń sìn ọmọ tá à ń sọ̀rọ̀ ẹ̀ gangan àbí ìwọ ni ìwọ nígbà yẹn ó ní àwọn nǹkan kan tó ṣẹlẹ̀ so mo wá wòó pé kí ọ̀gbẹ́ni fọgànáísà yìí kó aṣáàdàbí ọgbọ́n ó ti yẹ ló fà á tí. You asked for my help and I did help you. Bó tó kọ́ bó tó dálẹ̀ tó o bá sá lọ ni ṣé gbogbo ilé. ẹ má bínú tiẹ̀ ètò rẹ̀ ni mo ṣe sọ ẹ ní Dorothy God gift so nǹkan tó fà á nìyẹn ìgbà tí gbogbo kinní yóò dánmọ̀ òun ló fa. mi ò sọ Dorothy o orúkọ ọmọ mi kó pa. ẹ ti ẹgbẹ́ lórí burúkú sọ̀njà rẹ̀ ṣó yẹ kẹ́nu ẹ tiẹ̀ tọrọ. ṣó yẹ kó máa sọ̀rọ̀. ó wá ní o wá sọ fún mi pé ọmọ pòórá nu mọ́tò ọmọ gbójú wíńdò jáde ó lè wọ gbójú abẹ́ mọ́tò jáde ó wá sọ̀rọ̀ òpònú ọ̀rọ̀ dẹ̀ yẹ tó gọ̀ tó fi ògbó ara fún mi ọlọ́pàá ni bàbá àpárẹ́ sọ ọmọ mi. ọlọ́pàá kẹ kò sí wàhálà. wéto. tí ẹ bẹ́ẹ̀ ṣí èrè ni ọmọ méjì fúnra olóyún ẹ ọmọ méjì tí mo fi inú mi ní fúnra olóyún ẹ ní bàbá jẹ́ ni. It's all right. Tó máa ṣe dẹ léṣe ni lókè àwa ò ní wọ́n ṣe bẹ́ẹ̀ yẹn. tí mo bínú mi. Daddy nítorí pé ẹ nífẹ̀ẹ́ owó ẹ wá ta àbúrò mi. ìfẹ́ owó lẹ ní. wọ́n á yẹ pé mi mo wá fọ́ àbúrò tèmi ní oyún Daddy wá. sórí nǹkan tó dá sílẹ̀ sórí nǹkan tó dá sílẹ̀. iṣẹ́ ló mú mi lómi. Dora ṣé wọn yóò bá mọ yín Daddy ní kẹ́ ẹ tó jíjí ọmọ Daddy. Dora ẹ fi Dora lẹ̀ ó sì máa lọ rọ. èyí tó ṣe yóò dá o. ọlọ́pàá ò lè bá wa parí ẹ o èmi ni bàbá wọn ìwọ ni ya. Dora kọ́ yẹn Dora ni o Dora. kúrò. Kẹ́mi Dora Kẹ́mi Dora. Why? Mo ṣe rá mi o. Mo ti ṣe rá mi o. Ìwọ ẹni tí à ń pọ́n lójú dákun okun àtòdì mọ́lẹ̀ o.